kí ló tó ń dúró sí ìbò ìgbà támínà. ìgbẹ́ ẹ̀ ti rọ̀ ó easy 62. owó ẹ̀ níta epo tó wà rà. ìyá rẹ̀ fẹ́rẹ̀ gba támínà náà. ẹni tó fẹ́ gba támínà kan ní sí àánú ẹ̀ máa tó bá rí ẹ lórí íńtánẹ́ẹ̀tì. olùwà ẹ̀ dùn bìbìbìbì. ó yá ẹ máa dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù pa bí mo ṣe wọlé. bóyá a ti pe ọlọ́run sí mi ní wọlé pọ̀. ta lepo wà níbo lepo wà ládùúgbò níbo lepo wà around the world. a ò ráyè jáde lọ a ò ráyè rìnrìn àjò. níbo lepo wà where the fuel dey. that's the reason tó fi rí pé máa full tank mi. tó bá gbé mọ́tò mi tó bàjẹ́ ní full tank ní mọ́tò mi gbogbo ẹ̀ máa máa rí mọ́tò fi gbé kiri sí. àṣìbàṣì wọ́n ti ta fuel ní Abẹ́òkúta ni kó bá mi ra kẹ́ẹ̀gì mẹ́ta wá láti Abẹ́òkúta. síbí àwọn ọlọ́kadà ló rìn kiri gbé fóònù fún mi. ẹ ló ọlọ́run síbi ṣé kò sépo ni ṣé wọ́n tepo tẹ́lẹ̀ ni. ṣé ní folú àbíbo gbàgbégbà tó bá ti ń tepo tẹ́ bá ti rí pé èrò ti fẹ́rẹ̀ kó pe kí lórúkọ ẹ̀ kó jẹ́ kí n gbọ́. àníkẹ́ dọ̀bù táàpù àwọn ẹ̀bọra náà fẹ́ ta fún lóru. sábà ti mú anybody o. àwọn náà ló ń tà ní black market. àwọn náà ló máa tà ní black market. àwọn lè jí lọ sọ́sà ni. wọ́n máa lè lọ sọ́sà lẹ́nu. àwọn ilé ilé máa lọ. Just finish it. àníkẹ́ double tap camos cos ẹ wá náà ṣé kò wá sí olówó ní TikTok mo tó lè fún wa ní gift ni. kò sí olówó kankan ní TikTok mo tó lè fún wa ní gift. kò kàn tẹ July ọ̀kan fún wa ká máa fi yẹn ṣe fàájì ká máa fi yẹn wọ ọ̀kan ẹnu ti gbẹ lágbára. ẹ pẹ̀lẹ́ ẹ kó àwọn gógó epo you never say anything ojú yín máa bó. ẹ ò tí ì rí kínkín ẹ ò tí ì rí kínkín. pray for us kẹ èmi ò kì í gbàdúrà fẹ́yìn àfi pè èpè nìkan mo ní mi ò rádúrà sẹ́nu. play match sa kí n fẹ́ fi match èmi ò kì í play match àwọn ẹlẹ́bi ló máa ń play match àwa kì í play match àti kọjá level match
tó bá wù mí kí gbowó sí mo máa lọ láàfọ̀ ọ̀sẹ̀ wá fún yín ni tipátipá lè máa fi sanwó ẹ ò ní sọ ẹ̀ tí máa wọlé jáde fún yín ni èyí pé máa ṣẹlẹ̀ máa play match kí tó gbà ó tínú bá bí mi tán ẹ̀sìn máa lọ láàfọ̀ ọ̀sẹ̀ wá fún yín ni tipátipá lè máa fi sanwó. You now look younger o so arúgbó ni mi tẹ́lẹ̀ àbí you dey use your future to play pro. Wọ́n ti ń kó méjì ọ̀bọ̀ wọ́n ti ń rí bẹ́ẹ̀ yẹn you now live younger so arúgbó ni mi tẹ́lẹ̀ àbí. Ẹ wá ṣé kò sí anybody tó fẹ́ fún mi ní gift níbí yìí mi ò fẹ́ gift rádaràda àwọn gift ice cream ewé dùn mi ò ráyè gift rádaràda yẹn gift money gun ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbí àsìfà ti fẹ́ gbè pèdè ṣé mo rán ẹsẹ̀ ni wọ́n máa gé mi fún mi ní gift rádaràda mi mo hate gift rédèrèdè bàbá ẹ fún mi ní gift kò fún mi ní money gun okay you look calm today so. Michael, ṣọ́ọ̀ṣì máa ní bírèdì ní bakery. Wow, 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 wow. Oya, love yẹn á tóbi sá o, kì í ṣe love kúẹ́kúẹ́ o. Ẹ double tap, ẹ double tap, ẹ double tap, ẹ double tap, ẹ double tap. Oya, a ti lọ sí question and answer tó bá ti ní question kó máa send ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní question gidi má wọlé wá o tó bá yẹ fóònù ìbójú olúfe ilé dìbèdè. Ìwọ tó bá ní question nìkan ni kò send request ìwọ tó bá ní nǹkan gidi kan tó fẹ́ sọ má send request ara ń kan mínísítà wọn ara ń kan Gaza o. Sí nǹkan tí ẹ fẹ́ sọ nípa fuel scarcity ju ìpè bẹ́ẹ̀ sọ máa jìyà yín lọ bẹ́ẹ̀ sọ máa jìyà yín lọ nìyẹn kò sí kọ́ta fẹ́ ṣe ń bẹ̀ eléyìí tẹ́ sí rí kékeré ṣe so very soon now mo ti bá Tinubu sọ̀rọ̀ láàárọ̀ yìí kó dá epo padà sí 2000 ìgbà ẹ lójú máa wá bó pátápátá ìbẹ́ sọ pé ọ̀rọ̀ Davido àti ọ̀rọ̀ Wizkid ló kàn yín wípé ọ̀rọ̀ Nàìjíríà ò bá yín àwọn méjì tó jà ló bá yín mo sọ pé kó send díẹ̀ sí 2000 ìgbà yẹn lójú máa wá bó pátápátá ìmọ̀ àmọ́ scores wípé yes èèyàn máa ń serious nǹkan tó bá wà important lè máa focus but ẹ ò kí n focus nǹkan tó bá wà nǹkan rádaràda lè máa focus kí ni tèmi pẹ̀lú Davido àti Wizkid jà ó pẹ́ kó tó fọlọ́pàá gbéra wọn kí ni tèmi pẹ̀lú ìyẹn ló fẹ́ fún mi lówó ìgò affect mi báwo ló ti fẹ́ affect mi èmi máa fàfọ̀sẹ́ gbowó lọ́wọ́ yín tẹ́ máa fún mi lówó ni ẹ̀yin lẹ máa sanwó epo tí èmi ló fẹ́ san ni. Ọba I want to see your brother is going through kí ló kéde mi pẹ̀lú brother kẹ́ni tó bá fẹ́ bá mi sọ anything kọ́kọ́ tó lè wọ etí mi ìwà àkọ́kọ́ sanwó wo DM mi hello ọba how are you how's everything wo lè gbọ́ po wà àkọ́kọ́ hello ọba send your account number kí ló wà nímú mi hello ọba send your account number lẹ́yìn account number wà send the receipt gba ẹmu ẹsẹ̀ lè gbọ́rọ̀ ẹnu ẹ̀ o send account number o send anything o send owó
wàá sọ pé hello màá dá ẹ ló mi ò ní dá ẹ 100 hours ní kó fi ṣe hello kò sí lè tó kàn mí. ní tèmi pẹ̀lú ìgbésí ayé we want you as the Nigeria president ìgbà ìráyé yìí máa wá rún jù yìí máa wá bó jù ìgbà yẹn ni máa wá tẹ ojú gbogbo yín mọ́lẹ̀ pátápátá ìgbà yẹn ni wọ́n mọ̀ nípa àpárá tó fẹ́ gbẹ́ ta ló wọlé wá. ẹni tí o bá ti sọ̀rọ̀ kíákíá mo já dànù mi ò ráyè sẹ̀pẹ̀tẹ́ tó bá wà pé òní question má wà sókè bí. hello. hello ọba. tàlàfíà ni. adúgbò fọlọ́hún. kí ni ìbéèrè yìí. kí ni ìbéèrè yìí. kí ni ìbéèrè yìí. wọ́n ní ọbẹ̀ fi ń jẹ president Nàìjíríà. màá bà ojú gbogbo yín jẹ́. kí ló dé. màá tẹ ojú gbogbo yín mọ́lẹ̀. youtube ló lè ṣe ẹ̀yin ló kàn. kò lè kan èmi. ẹ̀yin ló kàn. èmi ò kí ń joyè tí mi ní ráyà àti dóòbò. ẹ má wọ rí bí ó lè fẹ́ dún bẹ́ẹ̀ ó pọ̀ bí yẹpẹ̀. òkú president òkè máa ń rí wàhálà Nàìjíríà ló máa pa ọkọ ẹ̀. tọ tí yóò ní bẹ́ẹ̀ lágbó Ọlọ́run. wàá máa lọ mi ò ráyà àdúrà gẹ̀ẹ́lẹ̀ ẹ̀ tó bá ní question ni kó wá sókè. ẹ rò pé president oko wọn máa ń rí níbo ló kó wọn ti fẹ́ rí. èmi ẹ̀ ló wá sí Ìbàdàn wá sí Kútọ́nì nǹkan ṣẹlẹ̀ nígbà ẹ̀kan ṣẹlẹ̀ láwò ta ló ráyè gbogbo yìí. ṣé àwọn tí wọ́n gbé wọlé ṣé wọn ò ní ṣé ẹ̀ ní question gidi ni ẹ tó bá ní question gidi kó má wọlé síbí yìí o mo já ẹ dànù ni. Go straight to the point, man. Hello. Hello. báwọn pò ní question má wá sókè níbí yìí o kàn wá ní màá já ẹ dànù ni o tó bá ní question ni kó wá sókè o ní question má send request o. ọba. hello. alfa ọba èwo ló ṣe ọba èwo ló ṣe báwo ni. sórí pàjẹ borí àlùjọ̀nù ọmọ lọ máa kí bàbá ẹ nílé bẹ́ẹ̀ rubbish. àwọn ọmọ tí wọn kọ́ nílé tí wọn gbẹ̀kọ́ sórí pàjẹ borí òsì. hello. hello. ẹ̀yin ẹ̀ ò tí ready. iPhone lulẹ̀. hello pa. hello. akọ́lẹ̀ o. ẹ káàbọ̀. ẹ sà ọkọ̀jọ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú. mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín sà. wàá bá ara ṣe lè dákínì padà sáyé ẹ̀ ó ti gbé láwá. ńlá o bí báwo. kìnìún ẹ̀ ti lá. ok ó bòdù. ẹ kọ́kọ́ gbé ẹ máa kọ́kọ́ swipe left to close ẹ swipe lọ. ẹ swipe bẹ́ẹ̀ ẹ dá padà. kí ni ìbéèrè yín jọ. mo fẹ́ bèrè pé báwo ni ara fi máa ń pa èèyàn ọba tẹ́lẹ̀ máa sọ pé ara máa pa ẹ́ ni. rèdèrèdè sojúkojú ìyẹn fẹ́ sọ mí. tí o bá ní question gidi má wá síbí mọ́. ó dà pé àwọn ọmọ ìta ló wà níbí ilé nìyí o. hello. ọba òṣèré nìyẹn. ọba òṣèré nìyẹn. àwọn ẹran
ẹranko ni mo kàn ń gbé wọlé jọ. Kò tí ì sẹ́ni torí ẹ̀ pé tó ìwọlé láti bá dúpẹ́ nìkan wọlé tí yẹn náà bá ti ṣe lè dáadáa kó lórí láìpẹ́ kò bá wọn sí ṣe láìpẹ́ lèbú. kábíyèsí o. Ẹ káàbọ̀ sálàáfíà ni. aláìlúwà. Ẹ ra sàṣẹ àlàáfíà ni. adúpẹ́ sà. Kí ni ìbéèrè yín? ẹ má bínú ọba ọkọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Ó yá ìbéèrè. kí ló dé tí àwọn obìnrin sáré máa ń dáyàn? Kí ló dé tí àwọn obìnrin máa ń ṣe kí ni? kí ló dé tí àwọn obìnrin sáré máa ń dá èèyàn? kí ló Owó dé ni. tí àwọn obìnrin máa sáré ń dá èèyàn? Owó ni. Ẹ mọ̀ pé everything ti wà torí expensive. owó. Torí tówó ni kò sí kan mí. ẹ̀kọ́ ò lè kọ́ àwọn ọkùnrin. Ẹ mọ̀ pé everything ti wà expensive. Ẹgbẹ́ máa kọ́ ìyá ọkùnrin ni pé tẹ́lẹ̀ kò sí kan mí. ẹ̀kọ́ ò lè kọ́ wa táà ni máa fi fọ́ọ̀lù sí wọn lọ́wọ́. Kí gbogbo ọkùnrin kó jára ẹ̀ kó má gbára lóbìnrin kó má obìnrin tó bá ti mọ̀ wípé kò tí ì lóyún fún ẹ má fún lówó. Jára ẹ̀ kó má gbára lóbìnrin kó má obìnrin tó bá ti mọ̀ wípé kò tí ì lóyún fún ẹ má fún lówó. kí lẹ rí sà? Obìnrin tí ò bá tí ì lóyún fún yẹn má fún lówó ẹ̀tẹ̀ ojú ẹ̀. Obìnrin tí ò bá tí ì lóyún fún yẹn má fún lówó ẹ̀tẹ̀ ojú ẹ̀ máa fẹ́ ẹ̀tẹ̀ ojú ẹ̀ máa. tí o bá ti lóyún ká má fún lówó. Obìnrin tí ò bá tí ì lóyún fún yẹn má fún lówó. respect sir. mo ti gbà yín gbọ́ mo láì program. ₦100 500. Tó bá tó ẹ wo lè mú dá padà o. Tó bá ti tó ẹ wo lè dá padà wá o. Àbọ̀mọ̀jẹ. Tó bá tó ẹ o lè dá padà o. Ẹni tí ò bá ní question máa wà sókè yìí o. Hello ba. Ẹ káàbọ̀ sára. Fine sir. Báwo lára? Dáadáa ni. Mo fẹ́ pé kí ló dé tí àwọn first born ó ṣe máa hard fún un láti dìde. Correct question ni. Correct question lẹ béèrè. Èpè tó mọ́ kéènì ló mọ́ wọn. Èpè. Èpè tó mọ́ kéènì òun ló mọ́ wọn. Òun ló mọ́ fọ́ọ̀lù. Kí lè wá advice àwọn first born kan máa ṣe tó yẹ pé àwọn míì máa ń ṣorí àwọn míì wọ́n kì í ṣorí. Lọ́dún máa tó dìbò síbẹ̀. Tẹ bá rí first born tó soríire. Ó lọ ṣe ìṣẹ́gun tí ìsọ̀ ṣe ni. Ṣé mọ̀ pé ìpè náà ṣé mọ̀ pé wọ́n ṣépè fún ìsọ̀ náà. Bẹ́ẹ̀ni. Bọ̀ tó jára ẹ̀. So oògùn tí ìsọ̀ ṣe ni first born máa lọ ṣe kó tó lè soríire tó bá lọ ṣe kò lè soríire. First born náà kì í máa soríire. Àbí first born tó bá rìn gan irúfẹ́ mi ní sí first born lè. First born ni ẹ̀rìn gan ni o. Lójú mi bùkúbùkú ni mo ti jó. So ẹ̀yin mi ló pọ́n àyè oògùn ló yẹ kó pọ́n. Mo ti jó. Irú sacrifice wo wá ní sọ́ọ̀ ṣe like irú sacrifice wo ní sọ́ọ̀ ṣe. Ìyẹn iṣẹ́ ni tá bá ti wà ní kíì ni tá bá ti wà ní tẹ́ bá ti sanwó tá bá ti wà lójú náírà máa já àwọn èèyàn mọ̀ pé ìsọ̀sọ oògùn ló fà tó fi torí rẹ̀. So iṣẹ́ tí ìsọ̀sọ yẹn ni màá wá ṣe fún àwọn èèyàn. ẹni iṣẹ́ bẹ́ẹ̀ lọ. Mo máa ń gbèrìn ni. Wow. Ìdí nìyẹn tí lèmi fi là tí mi ò rò fi ṣe. Ẹ̀rí lèmi lẹ́yìn. Ó ti lọ mẹ́rin ọba. Tó bá ti rẹ́ẹ̀dì kó mówó wá.
Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ mọ̀. Hello. Hello, sir. Ẹ káàbọ̀ sára àfíà ni. Yes, sir. A ní ìbéèrè ni, sir. Go on. Kí ló dé tí àwọn èèyàn ayé ìgbà kan wá fi ń parí? Wọ́n fi jọba Solomoni ni. Rárá pa ẹ́ dànù. Àwọn òsínwín ni mo kàn ń gbé wọlé lálẹ́ yìí. Dàmọ́lá. Wálé booster àgbáwo. Orúkọ nìkan lẹ ní ẹ̀ lówó lọ́wọ́. Ẹ la fẹ́ jẹ. Good morning owó. Adédoyin. Hello. Ẹ̀rìn lọ sókèrè ẹ̀rìn dátà. Ẹ bá ti ní dátà kẹ́ padà wá. Ẹ béèrè question tó ní ìtumọ̀. Mi ò fẹ́ question rédèrèdè. Ó dà wọ́n tó fún ẹni bẹ́ẹ̀dì sílẹ̀. Àyẹ̀mẹ́ ìlẹ̀kùn. Fún wọn lówó kan lọ ra búrẹ́dì kan jẹ kó síbí. Ẹ̀kọ́ tí ẹ̀ ní 1,000 owó. Ilé ìdáhùn Ilé. Ẹ̀rọ 500 mẹ́jọ. Kò mà sílẹ̀ tó kàn mẹ́kan dísẹ́ǹtì tí ó lówó lọ́wọ́. Bàbá mo ní ìbéèrè ni o. Ẹ̀yà gbọ́ wọn. Ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo ní ni pé ṣé ẹ bìlífù pé Ọlọ́run máa ṣèdájọ́ tá a bá dọ̀run? Ilé ẹ̀rọ ìlẹ́tàrẹ́ tí ṣiṣẹ́. Omi nìkan ní ní. A lè mú maintenance. Omi kan. Dúró o. Ọba Solomon, Ẹ káàbọ̀. Mọ́ọ̀tì kan. ó bí yẹn lẹ́ o, ẹkùn tó mẹ́ta sà. Ó gbé kíní sílànà yẹn kó bá mi mú pí ọ̀tà méjì bọ̀ Ẹ bẹ́ẹ̀. káàbọ̀ sára àfíà ni. Bẹ́ẹ̀ ni sà, Kí ni ìbéèrè yín? yes sà, ìbéèrè tí mo fẹ́ béèrè ni lórí ọ̀rọ̀ àwọn èèyàn ń wọ aṣọ funfun, wọ́n ń wọ aṣọ funfun yìí, kò argument yẹn wà níta tó ń sọ pé aṣọ funfun tó gbúdọ̀ mọ́ gan kọ́ o, pé ó ní nǹkan tóun fi ṣe, pé gbádà kò lè. Èmi ṣáà ń try láti sọ fáwọn èèyàn pé ní gbogbo ìrìnàjò tí mo rìn láti Ondo State wá Ìjẹ̀bú wá ní gbogbo Nàìjíríà nílẹ̀ Yorùbá wa ìdẹ́kùtọ́ tó fi lọ sí Senegal, èmi ò tí ì rí oògùn owó tọ́ èèyàn máa ṣe tán máa ní tó bá ti ṣògo owó yìí tán kọ́ o, aṣọ funfun ni kó máa wọ̀. Bọ̀ inú owó fídíò tán lẹ́yìn ṣe ná, but mo mọ̀ pé àwọn fídíò tẹ́ ẹ ṣe làwọn èèyàn fi ń sọ̀rọ̀ pé ọba sọ pé kinní kan máa ní àkòlè jẹ́bẹ̀ pé anytime tí ọba bá ti wà lórí social media kan máa try láti bá wọn sọ láti jẹ́ ká mọ ìdí tí àwọn èèyàn tiẹ̀ ṣe ń wọ aṣọ funfun nílẹ̀ Yorùbá. When Ọbàtálá ló láṣọ funfun already but èmi wọ́n fi aṣọ funfun sẹ́ sófè mi ni. So bí mo ṣe wà yìí ijọ́ tí kọ́lọ́dù bá kàn mí lára iṣẹ́ ẹ̀ máa bàjẹ́. Ẹ ti gbọ́? Hello? Ẹni mo gbọ́ yìí, ẹni pé wọ́n fi aṣọ funfun ṣẹ́ sófin yín ni. Wọ́n fi sẹ́ oṣó fún èmi ni so aṣọ funfun gbọ́dọ̀ wọ̀ àti Ṣùgbọ́n mọ́tò àti. kò ń ṣe oṣó owó pé kéèyàn lówó lọ́wọ́. Oògùn owó náà ni but ó yàtọ̀ sí ilé tó fi èèyàn sí. Ok.
ẹyẹ ọ̀kín náà lò fèmí ẹyẹ ọ̀kín white. Okay. All right, sir. Nǹkan tí mo kàn fẹ́ béèrè náà nìyẹn, sir. ẹ ṣé gan, God bless you. Yes, sir. Aṣọ white mo fi sẹ́sọ ni o. Ajaleka. Hello ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ẹ̀kọ́ ilẹ̀ sáré. Mo fẹ́ béèrè ni pé kí ló mú yín lọ sí nígbà tá ẹ mọ̀ pé Christian ni kí ló mú yín lọ sí ìjọ ọmọlúwàbí? Àdá àwọn oògùn tẹ́ ń ṣe yẹn ṣé àwọn oògùn iṣẹ́ yín kàn fà? Ara máa pa ẹ́ dànù. Ẹ double tap, time is going. Ṣé bí la fẹ́ jókòó sí ni? Ẹ kàn dọ́ọ̀lù live video yẹn. Bread. Bread. Take my head. Kí ló ṣe? Ọba ẹ kúrò lẹ́sà. Hello. Ọba ẹ kúrò lẹ́sà. Kí ni ìbéèrè yín? Wait and get. Ok, ìbéèrè mi ni pé lẹ́ẹ̀kan yẹn sọ fún màá yẹn pé ó fi aṣọ funfun ṣẹ́ṣó fún yín. Mo wá fẹ́ béèrè pé ṣé àwọn oṣó tó máa ń ṣẹ́ yẹn ṣé wọn kì í ní expiring date ṣé wọn kì í expire ni? Ok, what if tó bá ní expiring? A máa renew every year. Ok, pẹ̀lú ẹ fẹ́ pọ̀ fi ẹyẹ ọ̀kín ṣe ẹyẹ funfun ṣe kinní fún ṣé same ẹyẹ náà ló ṣì máa béèrè àbí tó bá dé level kan ó máa upgrade sí nǹkan míì. A ò pẹyẹ mọ́ bí mo ṣe wọ mo kàn máa renew ẹ lọ́dọọdún yìí ní many form. Ó lè di ọjọ́ birthday mi ọdún yìí ní ìsìnkìsì bí wèrè mo fi renew òmò. Ó lè di ọdún birthday mi ọdún yìí kí sọ fún pé anybody gbọ́dọ̀ post mi gbogbo kan oríṣiríṣi máa dá ní wọ́n máa renew ẹ. Ó lè di another birthday kí kórigúnlẹ̀ kí sì di òkè. Tẹ́ bá ṣàkíyèsí birthday mi ọdún tó kọjá mo ṣe bíi pé mo mọ̀gùn mú mi mo ń ṣe báyìí lórí bẹ́ẹ̀dì àwọn èèyàn kò jẹ wọ́n mọ̀ pé bóyá iṣẹ́ mo fi ṣe wọ́n rò pójú lásán ni. Àbẹ́ ẹ̀ wo fídíò yìí. Mo rí sà. Tí mo lọ rí mọ́ bẹ́ẹ̀dì tí mo ń ṣe báyìí mo fi rìn ní oògùn owó ni. Ok, ọba bó ṣe wá ní. Sẹ́wọ̀n pa àwọn kan wà tó máa légbò lẹ́sẹ̀ tó máa jẹrà irúfẹ́ mi ń sìn ibi tó ń tèmi sí ara ibi tí for example ń sìn bóyá wọ́n pè mí sókè sàn kan ń sìn tó bá pè mí sókè sàn yẹn tí bá rí wípé àwọn èèyàn fẹ́ pọ́n mi léjì mo lè ṣe bí wẹ́ ìmọ̀ akémọ́lẹ̀ wọn á sọ pé why this man dey do like this èmi nìkan ló yé mo fi rìn ní oògùn owó ni kábíyèsí Elédùmarè. Ẹyin lẹni bread bẹ́ẹ̀ kan. Question number 2. Ẹyin náà lẹni méjèèjì. Àwọn yẹn tó mọ̀ ní bread jẹ. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni ẹ̀ tí bá ti náà dá àwọn máa tún padà wá sà. Ṣé ẹ fẹ́ ṣe irú ẹ̀ ni? Ẹnu òwò pé mo fẹ́ ṣe irú ẹ̀yin ti sọ fún mi bí mi ṣe máa lówó náà èmi mo ti ready. Ṣé ọ̀rọ̀ mi ò kí máa ń yà ẹ́ lẹ́nu ni? Wọ́n yà mí lẹ́nu sà torí ó máa ń súnmọ́ òótọ́. Ó súnmọ́ ẹ rí pé láìpẹ́ mi ò bá táyé jọ ẹ ṣàkíyèsí ẹ. Bí mo ṣe ń wo yìí gbọ́dọ̀ pé tó ti ń renew ẹ̀ báyìí lọ́wọ́ báyìí another style ẹ ti ń lò yìí. So that means pé mo ti ń ṣe bí wèrè. No ọba mi sọ pé ń ṣe bí wèrè mi kàn ń sọ nǹkan tẹ sọ́ọ̀sì mo fi ń jọ́ọ̀jì yín o. Ọba ẹ má bínú sí àmì sọ bẹ́ẹ̀. Mi kàn wò pé nítorí kí n tó gùn kí ẹ wà báyìí. Ẹ wo ní bó ṣe ń wò mí ni pé mo ti ṣe somehow àbí kí ló ń tọ́ àti sọ gangan. Ọba mi ilé tó bẹ́ẹ̀ àti sọ bẹ́ẹ̀ kan tí mò ń sọ fún yín ni pé lẹ́ẹ̀kan yẹn kí n tó gùnkè ẹ ṣe dáadáa bọ̀wá tí mo gùnkè bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ tán ẹ tún ṣe bákan tó pé ibi tí mo wà bíbà gan mo sún mẹ́yìn ni mo rò pé àbí ó ti tó táìmù ni pé. Bíi pé mo fẹ́ bu ẹ jẹ àbí bíi pé mo fẹ́ sáyìn mọ́ ẹ. Mi ò rárá ọba mi ò sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbà mí gan ó máa ń dà pé ẹ fẹ́ gbanú fóònù jáde wá bá mi mo kàn máa ń fi ọpọlọ gbígbé ni.
èmi lẹ́ ń lo brain fún yẹn o èmi lẹ́ ń wà ọba mi èmi tó lẹ́ ń wà wà yẹn mọ̀ pé èmi lẹ́ ń wà ẹ ẹ wà mọ̀ pé mí ọmọ yín ni mí ọba mi ẹ ń tó tì ẹ bẹ́ẹ̀. ń tì mí sórí ìrìn No, bàbá I never bàbá sing àgbà. ó ti yé mi continue máa mú mi ṣeré lọ sẹ́ẹ̀ ṣé bó ṣe wù ẹ́ àwọn èèyàn ròyìn pé bóyá Ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́ ìwọ lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ nínú ayé bá lù ẹ́ pa kí ló ṣe ẹ́ wo gbọ́dọ̀ tọ́jú bọ oríṣiríṣi tọ́jú bọ ọ̀kan ó tọ́jú bọ ọ̀kan kò sóríire ń bẹ̀ bó sóríire wọ́n máa bàjẹ́ káwọn ayé wọn sọ ẹ́ dìde ẹ̀ àwọn máa ń tọ́jú bọ ọ̀kan everyday èmi ráyè mo pe Jésù more than 10 years Jésù ò gbè mí mo pe Ọbàtálá more than 2 years Ọbàtálá gbè mí lẹ́sẹ̀kẹsẹ̀ díẹ̀ rẹ pé. ọba that means yẹn wá mean pé. wọ́n bí mi sínú Jésù ni wọ́n bí mi sínú Jésù ni mo pe Jésù more than 10 years more than. Go for what work for your men. Go for what work for you. Àwọn kan ti pe Jésù wọ́n ti ṣoríire ìyẹn kan wa. Ọbàtálá là wá pè táwa fi ṣoríire. Ok? Ìgbà tá tọ́jú bọ̀ kan oríṣiríṣi làwa ṣoríire. Bọ̀ ọba tí ẹ wá feel pé ìgbà míì nǹkan máa ń delay tó bá lọ jẹ́ Jésù yẹn ló lọ padà dá yín lóhùn kan tẹ́ wàá mọ̀ tẹ́ lọ́ ń feel pé àwọn tẹ́ ṣe recently torí ẹ mọ̀ pé ìgbà míì téèyàn bá lò kan èèyàn onímọ̀ ètò òṣìṣẹ́ nu gbogbo ẹ̀. A jẹ́ wípé Jésù yẹn ṣiṣẹ́ a jẹ́ pé ó wá ṣiṣẹ́ fẹ́ lòmí ìjẹ ni a jẹ́ pé kò ní wait and get ni ẹni tó bá ní wait and get lèmi bá ṣe mi ò bá káàsì máa wò káàsì máa gbàdúrà ta ló ráyè gbogbo yìí wait and get á sábà ẹ kó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ta ló ráyè. ẹ mọ̀ pé ìgbà míì téèyàn bá ń lò nǹkan wá ní ẹni yẹn parí ẹ padà yàbọ̀ wọn ọmọ yìí tó padà ṣiṣẹ́ ó ti lu elé ó ti lu elé ó ti lu elé ó mo ṣe béèrè question. mi ò ní fún ẹ ní ṣẹ́ láàárín ọ̀sẹ̀ kan kó má mọ̀ báyà pé mi fúnra mi ló fún ẹ. ẹ ló bá ẹ káàbọ̀ sára fíà. ẹ kọ́ lẹ́ o ọpẹ́ ní fọlọ́hún ọpẹ́ ní fọlọ́hún mo fẹ́ béèrè nípa àwa ní abroad à ń fẹ́ yàwó sílé ṣó possible pé kí n fẹ́ yàwó sílé after 2-3 years kó lọ padà sílé. ẹ fẹ́ yàwó fáwọn boys àdúgbò ní kí wọ́n bá yín dònà. àbí ok ṣó possible kóbìnrin má dóko fún 2 years ṣá. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó possible kò possible. yes tó bá jẹ́ pé wọ́n gbé mágùn sára obìnrin yẹn. bọ̀ tóbìnrin ò bá ní mágùn tí ò ní kankan máa dóko bọ̀ tó lè wá máa purọ́ fún ẹ pé òun ò dé ó lè sọ pé ó máa búra irọ́ ni wọ́n pa wọ́n ti tó dókú tó for me ọkùnrin tó bá mọ̀ pé òun ti rẹ̀ dà ti padà sí Nàìjíríà kó má fẹ́ yàwó ọkùnrin tó bá fẹ́ travel out ọkùnrin tó bá fẹ́ travel out tó bá mọ̀ pé òun ò lè mú ìyàwó òun lọ ẹ gbọ́ mi tó bá mọ̀ pé òun ò lè mú ìyàwó òun lọ kó zero mind ẹ̀ wípé obìnrin máa dóko kó dẹ̀ further for his life. Oyè mi ẹ ṣe. ọba kí ni èèwọ̀ pé obìnrin so ìdè ifá fún ọkọ ẹ̀. kí ni èèwọ̀ ẹ̀ tèmi ní babaláwo tó so ìdè ifá fún yín. mi ò so èmi kàn ń béèrè ni because tí bàbá yẹn sọ ló jẹ́ kí n rántí ẹ̀. kí ló sọ. ìgbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ ní àfi tó bá lo mágùn mo máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ní téèyàn bá so ìdè ifá fún ọkọ ẹ̀ ní obìnrin yẹn kò gbọ́dọ̀ bá ọkùnrin míì sùn. mo ṣe ń béèrè pé bóyá. ajá àwọn ọkùnrin túẹ́túẹ́ bí wàá tọkọ ẹ̀ ṣe mú lò. ọba tí tóbìnrin bá so ìdè ifá ń sìn ẹ lè bá sùn. ó kàn jẹ́ pé wọ́n ti ka fún mi pé mi ò gbọ́dọ̀ dóyàwó léyàwó bóun kó tó bá ní mágùn sára obìnrin tó bá fẹ́ dó máa dó kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. àwa ti ṣe oògùn kọjá gbogbo rádaràda tẹ́ńsọ̀ yìí yóò ra kí ló jẹ́ èdè Ifá níwájú àwọn wò níwájú ọba Solomoni kí ló ń jẹ́ bẹ́ẹ̀. oògùn ẹyọ kan tí mo bẹ̀rù láyé òun ní wèrè pé lẹ́yìn wèrè pé mi ò bẹ̀rù oògùn kankan. because gbogbo oògùn tẹ́ ṣe yẹn náà
náà kò lè hold wèrè pé bá ṣe jẹ́ kéèyàn jára jẹ á sì ṣe gbogbo ẹ̀. Torí wípé a ti rẹ wèrè pé wá látọ̀run ni bó ṣe wà látà ayébáyé ni kò bẹ̀rù wèrè. ṣé péyàn ló ṣe é. So natural ni agbára kan lè máa ti wèrè. Tèmi náà wò natural ni kì í ṣe pé àwọn awo kan ló ṣiṣẹ́ fún mi akàn eléyìí tó ń ṣe fún wa kan fi ṣe attachment àwa ti gbé agbára wá látọ̀run. bóyá tí wọ́n gbà lọ́wọ́ Ọbàtálá ńkọ́ bó lẹ fi ẹ́ sí. ṣèbí wọn ni mo fi ń gbowó lọ́wọ́ yan everyday yẹn rí kíní funfun kan tó máa ń mú jáde tó máa ń là yẹn mi ò tí ì là lójú ẹ rí. rásà ọba ẹ̀ láwò bí a máa tẹ́wọ́. kò lè mú olè sápá kò lè mú télọ̀ àwọn olówó ló máa ń mú kò fi mú sápá. ọjọ́ kan mo máa lówó ọba àbájá máa ń fi mí pa èyí ó máa ń dùn mí ọjọ́ kan máa lówó mo dẹ̀ máa pè é pé ọba ẹ ta àkáǹtì mi máa tẹ 10 million sí. ó ti yé mi náà wọ̀ ẹ́. ló àbí bàkárà kàràtà. ọba ṣé àlàáfíà ni. ẹ kọ́lẹ̀. ṣé ẹ níbèrè ni. ẹ ń sọ fún mi pé ṣé obìnrin ò lè gbára dúró fún wọn yìí ẹ bí mi wà yìí. wá máa lọ. rídìrídì bó ṣe wà yìí ó ti dúró 1 million years ẹ máa tanra yín. ẹ má yẹ kí orí mi spark o ẹ jẹ́ kí wá já yín tán ọkùnrin sì lè mára dúró ju obìnrin lọ ọkùnrin ó sì rí ara gbé pé kó má dóbò sí ju obìnrin lọ tí ò bá jẹ́ wípé there is something bóyá wọ́n ti fi omalẹ̀ ilé yẹn dẹ́rù bá obìnrin yẹn pé tó bá ti ṣe pé omalẹ̀ máa pa àbí kíni kan máa ṣẹlẹ̀ kò sí obìnrin tó lè dúró oṣù 6 kó má dóko kò sí ní kó there is á jẹ́ pé there is something important kan wà nídìí ẹ̀ tó ń fi dẹ́rù bá obìnrin yẹn obìnrin la máa pé woman wọ́n dóko báyìí wọ́n á sẹ́nu wọn mẹ́rẹ̀ ò ní rí lójú wọn níbi tó obìnrin mi tún ya wèrè dé á dóko yẹn tán wọ́n bá gbé orí Ọbàtálá sílẹ̀ pé kó wá bọ́ àpò. What are we talking about? ṣé ẹ rò pé mi mọ ọkọ tí mo ń sọ yìí gbogbo àwọn obìnrin tó ń sọ pé wọ́n mára dó 20 years yìí gbogbo wọn ló lo dídò nínú àwọn ìyàwó dídò. everybody bá tó wá sọ̀rọ̀ nípa máradó níbi máa jáda mi ìfẹ́ gbọ́ tó bá mọ̀ pé máradó sílé ẹ̀. My own is that tí bá fẹ́ travel tèmi àti àwọn ìbá ti jọ lọ tó bá ti jẹ́ pé máa lo oṣù 6 máa ti sọ fún yín pé lọ́ọ́ máa dókò ẹ̀ má dẹ̀ dúró dè mí tí bá padà wá ó ní kíní kan tó máa ń dà sínú òbò àwọn obìnrin tó máa flush gbogbo rubbish tó wà nínú ẹ̀ tó máa flush ẹ̀ dànù àìsàn máa bẹ̀rẹ̀ ní relationship tí bá travel tí bá fi ìyàwó mi sílẹ̀ obìnrin di girlfriend mi kì í ṣe ìyàwó mi mọ́ for me lèmi sọ mi sọ obìnrin ìwọ tó bá mọ̀ pé o believe lórí obìnrin o lè believe lé lọ́dọ̀ ti tèmi lèmi sọ that is all. ọba ṣé kò wà ní sí ọgbọ́n ẹ̀ nínú yín pé èèyàn báyàwó yín sùn. ṣé ojú mi ló ti bá sùn ni àbí ṣé ó jẹ́wọ́ fún mi pé wọ́n bá wọn sùn ṣebí èmi mo ní tí bá fẹ́ travel mo ní màá zero mind mi sẹ́ wípé hello Mr. Man you are not my wife you are my girlfriend now mo lè padà wá fẹ́ mo dẹ̀ lè má wá fẹ́ ẹ mọ́ orí ọwọ́ tá a máa jọ wà nìyẹn because mo mọ̀ pé ó máa ṣe it's a woman what are we talking about ẹ mọ iye obìnrin tí mo ti bá dì ní àwọn obìnrin purọ́ ju mànàmáná lọ obìnrin máa pààyàn aṣojú mẹ́rin ò ní rí lójú ẹ̀ wọ́n ní wọn ò ṣe what are we talking about. anybody bá mi wá ṣe wàásù òfò níbí máa jáde àná mi ò ráyè wíwo yìí. hello. ó ti lọ ni. hello. What's up? hello. hello ọba. kí ni ìbéèrè yín. mo ní ẹ kú iṣẹ́ mo láì prógráàmù yín ni.
ṣé ẹ ní question tẹ́ fẹ́ béèrè ni? Mo ní question now. Ó yá go on. Now tí ẹ bá travel tẹ́ fi ìyá Abigail lẹ̀, ẹ máa sọ fún ìyá Abigail pé ẹ ṣe mọ́ títí tẹ́ máa fi dé kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. That's serious. Any crowd bá ti fẹ́ lọ bá máa lo 6 months. Ìjọba bá ti ń gbé báàgì máa ti sọ fún yín pé a ò fẹ́ ra mọ́. Wow. Mo lè padà wá bá mo lè má padà wá bá láìpẹ́. So find your way. Nǹkan tí mo ní kí n confirm nìyẹn, that's all. Ẹ mọ̀ pé relationship àwọn èèyàn yìí wọ́n kàn marry ni wọ́n mọ̀ ìtumọ̀ marriage. Tó bá mọ̀ pé o ti ready láti stay pẹ̀lú ìyàwó ẹ má marry. Tó bá mọ̀ pé o ready láti stay for ti ọkọ ẹ má marry. Okay? Àjẹ́ bẹ́ẹ̀ àwọn kọ́kọ́ máa há sáàárín tó máa há jáde tó máa há sáàárín tó máa há jáde. Tí àwọn kan bẹ́ẹ̀ bá dẹ̀ ti ń wọ àárín yẹn relationship yẹn máa ní problem. Tobi, are you welcome? Jẹ́ kí n já dànù mi ò ráyè rídìrídì. Ó wọlé ò tètè sọ̀rọ̀ mo já ẹ̀ dànù. Àwọn ilé gan ní dátà. Bá èmi lẹ́ ń jà. Okay, Ọba. Okay, ẹ kì í jẹ́ ká ní ìbéèrè question. Tó bá béèrè lọ́wọ́ ìsà. Máa béèrè question ẹ lọ. Ṣé wọ́n mean pé obìnrin ò ní heart àti lè àbí kò sóbìnrin kan tí ọkùnrin lè trust ní gbogbo life báyìí? Mi ìkára mi mọ̀ pé ẹ má béèrè question. Before I answer your question, let me ask you a question. Hello, Ọba. Hello, sir. Mr. Emmanuel, hold on. For example, so possible kí bí máa pa ẹ́ pé kó love èèyàn kan kó má jẹun. Ṣé fún long time àbí fún ọjọ́ kan? No, mo máa tó bá tó time kan tẹ́bí bá pa mí gan máa jẹun. That is how knock is be. Bí ọ̀rọ̀ kórìdó àtòbòdìdó ṣe rí nìyẹn. Ẹni kì í ṣe pé ẹjọ́ obìnrin yẹn kì í ṣe ẹjọ́ ọkùnrin. Sẹ́mọ̀ irú àwa yìí irú èmi yìí láti kékeré mi tó bá jẹ́ wípé 36 tó ti wà lọ́pọlọ mi máa ti rape lọ jìnnà. Bí mo ṣe wà yìí mi ò lè gba ọjọ́ pẹ̀lú bí mo ṣe níyàwó sílé tó yìí mi ò lè gba ọjọ́ mẹ́ta kí n má ṣe sopi because agbára kò mí pọ̀. Bẹ́ẹ̀ ni it's a natural ni so irúfẹ́ obìnrin natural power bẹ́ẹ̀ yẹn torí pé ó love ọkọ ẹ̀ òbú ẹ̀ dẹ̀ ń ré kó má wàá dóko because of what? Kì í ṣe pé bóyá obìnrin yẹn kì í ṣe pé bóyá ó jẹ́ èèyàn burúkú nature ẹ̀ ò gbé ibẹ̀ náà a rí obìnrin míì wà tó máa dóko ìṣẹ́jú méjì tó dóbo mọ́ máa kán àwọn obìnrin kan wà tó hàn láìkí oko natural nìyẹn ọ̀tọ̀ okay but I'm telling you that kò sí yàtọ̀ wípé ìgbẹ́ ń gbọ́n ènìyàn ìtọ̀ ń gbọ́n ènìyàn ebi ń pa ènìyàn àti òbòmí rẹ̀ mo fẹ́ dóko kò sí yàtọ̀ ẹ̀. But àwọn tí wọ́n really like ẹ̀ àwọn tí wọ́n like ẹ̀ yẹn wọ́n láìsàn sára èsè ló dàbí sẹ́mọ̀ pé ẹni tó bá sick èmi oúnjẹ ò kì í hùn irú àwọn yẹn dey sick obìnrin bá pé lóbìnrin kò ní dúró oṣù mẹ́fà kó má dóko láyé obìnrin bá jẹ́ complete woman tí ọkùnrin náà bá jẹ́ complete irúfẹ́ mi nísìn kí Àbíkẹ́ fẹ́ travel yìí sì ká máa sọ pé ẹ̀ ló mà máa mára dúró jọ àdópani kò tí kó lé gan mo ti yan okó lé àdópa. bọ́ ọba wọn míì ìjọba mọ̀ fún àwọn travel wọ́n máa ń báyàwó wọn sùn gan ní in advance pípé mo dólẹ̀. bó bá dó obìnrin 1 million léde ọjọ́ kejì ó ti tán
ọjọ́ kejì ó ti parí kò function mọ́ ọjọ́ yẹn nìkan ni ẹ jẹ́ kí n dá bàbá yìí lóhùn Mr. Emmanuel oya what is your question. ẹ kúrò lẹ ọba àní béèrè question tí mo fẹ́ béèrè mo níyàwó 6 bọ́ mi lè mo ń wò pé àwọn 4 nínú wọn bí mo ṣe máa ń wò ó dà pé wọ́n ń dókòǹtà so kí ni mo lè ṣe. Well, this is my own opinion about this matter. Ọkùnrin tó bá ti fẹ́yàwó méjì ó ti fẹ́yàwó fún àwọn boys àdúgbò. Àwọn lọ́ọ̀fù gbogbo wọn. Mò ń bọ̀ sà torí ọkùnrin kan kò lè satisfy obìnrin kan débi kó fẹ́ satisfy méjì. So you have 2 options. Either ẹ fi wọ́n lẹ̀ àbẹ̀sẹ̀ máa bá àwọn boys àdúgbò bọ́ wọn kọ́ máa dó wọn lọ. There any option. Tọkùnrin gbogbo ẹni mo fi sọ tọkùnrin bá ti fẹ́yàwó méjì I say I'm not say 3 o 2 ó ti fẹ́yàwó fún àwọn boys àdúgbò because ọkùnrin kan kò lè satisfy obìnrin ẹyọ kan débi pé ó fẹ́ satisfy obìnrin méjì débi pé ó máa satisfy 3, 4, 5. Bàbá tó bí mi bí mélòó 9 ni gbogbo àwọn ìyàwó tó fẹ́ ó dẹ̀ satisfy wọn. Ayé ìgbà táwọn bàbá yín yẹn nǹkan tó fi ń dẹ́rù bà wọ́n àwọn obìnrin yẹn tó wọ́n fi lè yàn lé mí dẹ̀ máa yàn lé nínú wọn ìdí tí nǹkan tó fi ń dẹ́rù bà àwọn obìnrin àtijọ́ yẹn ni wípé tí wọ́n bá ṣe egungun máa mú wọn tí wọ́n bá ṣe òmàlẹ̀ máa mú wọn tí wọ́n bá ṣe bọ̀ láyé eléyìí tójú láyé ọkùnrin tó bá try nísìnyí ó fẹ́ yàwó fàdúgbò ni. kí ni mo ṣe mo fẹ́ kí lẹ lè ṣe fún mi kí n tiẹ̀ pé. Nǹkan tí ẹ lè ṣe ni wípé àìdá ẹ fi àwọn 5 yẹn sílẹ̀ kẹ́ sọ wọ́n di girlfriend kẹ́ kó mọ̀ pé wọ́n dóko generally so that ẹ̀yin àtàwọn boys má lè máa gbé bùkátà yẹn papọ̀ àbí kẹ̀kẹ́ máa bọ́ wọn fún wọn ẹ má ṣe kán. ẹ pẹ̀lẹ́ o Ọlọ́run bá yín tó. ọba ṣe believe nínú DNA. Àrà máa pa DNA kí ni kò pẹ̀lú díẹ̀. Ṣé èmi gan ṣé èmi bí mo ṣe wà yìí ṣé ojú mi jọ tọ́ máa kọ́ ẹ wo ojú mi dáadáa ṣé ojú mi jọ tọ́ máa kọ́ ṣé ẹ rí àpẹẹrẹ ọmọ akọ lára mi ẹ rí pé fẹ́ máa hùwà bí ọmọ àlè lẹ́kọ̀ọ́. ẹgbẹ́ tààpù. Kí ni tèmi pẹ̀lú díẹ̀ ẹ máa tanra yín àwọn ọmọ àlè ló máa ń ṣoríire jù tó bá tí ì mọ̀ kó lọ gbọ́ àwọn ọmọ akọ yẹn wọn kì í ṣoríire àwọn ọmọ àlè gangan àwọn ló máa ń ṣoríire jù ẹ máa tanra yín. wo ṣé question mi wà tó ti fẹ́ bèrè àbóyè tó kù ṣe rí ẹ̀yin ọmọ ìwòyí. ọba àgbọ̀ yín o. ẹ gbọ́ mi mọ́. ọba ṣe ń gbọ́ wa àgbọ̀ yín. wo ti lò wá máa lọ nẹ́tíwọ̀kì ẹ ti lò o gbọ́ mi kí àníkẹ́ dọ́bù táàpù pa ẹ dọ́bù táàpù kíní kan sì ń yà mí lẹ́nu ẹ bèrè pé kíní nìkan náà wo bímọ ọmọ 6 ìwọ àtìyàwó ẹjọ ń ṣeré nílé ẹjọ ń yọ o wá dìde lọ́jọ́ kan o náà fẹ́ lọ ṣe DNA o wá ṣe DNA wọ́n wá sọ fún ẹ wípé àwọn ọmọ 4 kì í ṣe kíni kì í ṣe tiẹ̀ wọ́n ní àwọn 3 àwọn tó kù ní tiẹ̀ so now number 1 lọ́jọ́ yẹn wo ti ra high pressure àbí kí náà pè wo ti ra ẹ̀jẹ̀ ríru number 2 so máa wá kó àwọn ọmọ yẹn sọnù tó bá wá kó sọnù owó tó ti náwó lé wọn lórí kọ́ òkìtà ló fẹ́ kó àwọn ọmọ yẹn fún tó bá tó wá farabalẹ̀ tó bá lọ sí DNA test yẹn nínú àwọn ọmọ àlè yẹn ó lè jẹ́ pé àwọn ló máa sóore fún ẹ̀jù nígbà tó bá darúgbó èkó tó yẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn nìyẹn kí ni tèmi pẹ̀lú DNA ṣé èmi gan mo mọ bó mo ṣe rí ìyá mi tó ń fẹ́ láti Ondo State wá sí bíi ṣé mo mọ ibi tó yà lọ́nà ó lè gbọ́ wá lóyún fún bàbá mi níbí ta ló ráì DNA òfò nǹkan yọkọ tó lè mú mi ṣe DNA fóbìnrin wàá bèrè pé kíni tóbìnrin bá sẹ̀mí tó bá fẹ́ lè dànù mo mọ̀ pé mi ò lè ṣe DNA kó má ra lù kan níbẹ̀ màá ní ok mo fẹ́ ṣe DNA àwọn ọmọ yìí tó bá ti rá lù kan mo lè dànù mo ní kí sèmi ló sì ní gbogbo ẹ̀ ó tán bọ̀ tó o sẹ̀mí o rò mí kí ni fẹ́ ṣe fún ta ló ráyè gbogbo ẹ̀ ta ló ráyè DNA òfò
àwọn aláìlọ́pọlọ ló ṣe DNA ìwọ mọ̀ bóyá o máa lè fúnra ẹ̀ ìwọ tó fẹ́ lọ ṣe DNA bóyá o máa lè ní ẹsẹ̀ o nǹkan ẹ̀kọ́ tó lè mú mi ṣe DNA ni pé mo fẹ́ lé obìnrin yẹn lọ mi mọ bọ́n tí mo lè fi lé bóyá ó ti sẹ̀ mí ó tán nǹkan tó mo lè fi ṣe nìyẹn. èmi tó jẹ́ pé mo wá jẹun láyé ni mo wá ṣe fàájì. Hello, àbá ẹ kalẹ́. Àbí ẹ kúrò rẹ̀. Ẹ wò ó, mo fẹ́ kẹ́ block ẹnìkan ni ó kàn ń sọ rubbish sí comment section. Wá máa lọ ìyá information of carrier. So wo gbọ́ pé ọba Solomoni ọba gbogbo àgbáyé ẹ mọ̀ pé màá ní àwọn wèrè màá ní àwọn asínwín màá ní àwọn sófó màá ní àwọn torí ẹ pé màá ní àwọn torí ẹ ò pé ọba àgbáyé la pé àwọn asínwín àwọn tó nọ́mà àwọn tí ò nọ́mà àwọn táòtù àwọn kọ́tìstì àwọn yahoo àwọn ìsákàbà gbogbo wọn ló máa wà. àwọn information carrier rédèrèdè mi ráyè gbogbo yẹn. Anybody bá fẹ́ fún mi ní information kó fún mi ní information ẹ ò wo comment àwọn tó fẹ́ fún mi lówó comment àwọn tó ń bú mi lẹ́lọ́ ń wò ta ló ráyè gbogbo yẹn. a ní kẹ́ double tap pa ẹ ti kéré jù double tap yẹn ti kéré jù mẹ́ ẹ double tap at least ẹ gbé double tap yẹn lọ sí 50k. kí ni tèmi pẹ̀lú double tap o tèmi ráyè a ní kèmi ti jẹun kí ti mú kí bá tèmi lọ. jí. ọba àgbáyé. ẹ káàbọ̀ kí ni ìbéèrè ti yín o. ẹ gbọ́ lẹ́sà. ẹ káàbọ̀. yẹ̀ẹ́sẹ̀ kọ́ tààrọ̀ sà. kí ni ìbéèrè yín kí kékeré pọ̀ jù. ọba mo máa ń gbádùn àwọn vibe yín ni. òkè kan gbádùn mi ni. mo ń gbádùn yín pa mo ń gbádùn ẹ orí wà bẹ́ẹ̀ sà. ṣé kí sáyé pé àkán nọ́mbà mi ni kí sáyé tẹ̀ sójú ẹ̀. ọba tálísà. orúkọ gbàgbé àwọn sápá tó àlè ni wọ́n fẹ́ máa jẹ. yóò máa ráyè gbogbo sẹpẹtẹ bò yìí owó ló máa bá mi lẹ́yìn owó nǹkan owó nìkan ló bá mi lẹ́yìn owó mo fẹ́ gbọ́ anything. hello ọláyínká. ọba. kí ni ìbéèrè yín wait and get. mo fẹ́ kí yín ni. ẹ tún fẹ́ kí mi. ṣé ẹ ti má rí. mi tí mọ̀ rí. ṣé ẹ lè sí ojú yín because ó dàbí pé profile yín fine o. ibi iṣẹ́ ni mo wà o. ẹ wá mo ti follow yín bẹ́ẹ̀ yẹn ẹ DM mi lẹ́yìn ìsìn kájọ sọ̀rọ̀. ok. mo gbádùn ìkọ́ tẹ́ gbé dání yẹn bóyá kẹ́ make up lẹ́sí. ìmú fẹ́ jẹ. Solomoni sọ̀rọ̀ kan ní bíbélì àdìgbà tí mo ti gbọ́rọ̀ ẹni mo ti gbọ́. ó ní bí ọgbọ́n ẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ìyọnu ẹ máa ṣe tó. bó ṣe wà níbí nísìn wàá rò pé ìyàwó mi dẹ̀ máa yàn lè jẹ́ kí sáré sọ lọ ibi tó ti sọ lọ lọ tẹsẹ̀ gúúsù tó bá tẹsẹ̀ gúúsù tíyàwó ẹ bá fẹ́ lọ yàn lè ṣéwò dẹ̀ lè lọ o. wọ́n fọwọ́ ti gbọ̀n ẹ̀dọ́ wá fẹ́ yàn lè kó máa ṣe kínní ọjọ́ kan sáwà ṣe kínní tó bá ti gbà mú kí ló máa ṣe ṣùgbọ́n wàá máa sọ́bìnrin kiri ẹnu ọ̀kadà ló máa kú sí máa wòran kò sédè tó kàn ẹ́ kan obìnrin gbogbo obìnrin kò sédè tó gbádùn kò dẹ̀ sọ́kùnrin tó gbádùn so do your best and live the èwo ló ń dànù látàárọ̀ yìí. ṣé omi ni ara àwọn kìnìún yẹn ni. ẹ̀lẹ́ ọlá Solomon. ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àwọn nìyẹn báwo ni ẹ kú fàájì. dáadáa ni òkè ní ìbéèrè tí bẹ́ẹ̀ yẹn. ìbéèrè mi ni pé tí obìnrin ò bá mú kódó dáadáa kí ni nǹkan tí wọ́n lè ṣe. ẹ mú lọ sí tírénì ibi tó ti ṣe fíìmù náà. rádaràda ẹ mú lọ sí tírénì ibi tó ti ṣe sex film sódà tá lè mọ pé dó dáadáa. ìyàwó ọmọ pé dó kí wàá ń tẹ̀ pẹ̀lú yìí. Hello, ẹ káàsán. Ẹ kọ́lẹ̀ ọba. ṣé ẹ̀yin lẹ́ni dì í. Èmi mo ní dí o. ṣé ìlú wo lẹ ń gbé. Ìjẹ̀bú Òde.
ẹ lè débẹ̀ jí lọ́sẹ̀. ẹ mọ kọ́ tí mo tẹ̀ fẹ́ sọ ẹ tẹ̀ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ìdìnnà ó ní fọ́tò yìí kan ó ti pẹ́ tí mo ti fẹ́ jọ online fún yín kí máa ń gbé mi wọlé ó ní fọ́tò yìí kan tí mo rí lórí Facebook tí ó ti yé yín fọ́tò yẹn ọba ẹ̀kọ́ tẹ gbé yẹn ó pọ̀ ó yá bí kẹ́ ẹ try o kí lẹ lò ẹ̀ẹ́dẹ̀ sọ kọ́ tẹ lò fún wa bí èmi náà lè sọ fún tibítibí pé kó lò àbí bọ́lá òun ṣe fún yín nìyẹn. ẹ ti lọ́kọ àbí. mi ì tí ì nà ọkọ bọ̀ mo ní boyfriend. tó bá ti wá face to face máa sọ ọkọ tí mo lò fún ẹ. àyà bí kẹ́ ẹ gbádùn gan kí nìyẹn ọba. ara ti pa ẹ́ dànù. a ní kẹ́ dọ́bù táàpù. Hello, ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí yín? Yes, sir. Mo ń gbádùn yín o. Ẹ ń gbádùn mi ní ìbéèrè yín àbí? Mi ò máa ráyè gbogbo sẹ̀pẹ̀tẹ́rì. Tó bá ti ní question máa wá sókè o. Kíní kan ti pọ̀ jù kí request. Tó bá ní question máa wá sókè o, mi ò ráyè ẹjọ́ o, mi ò ráyè story o. Dé òkè kó béèrè question. Ẹ double tap kẹ́ gbé lọ sí 100. Ẹ double tap. Life goals mi látàárọ̀ kò sẹ́ni tó complete ẹ̀. Kò yẹ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ expect. Ẹ bó ní dẹ̀ wá ń bí. Wọ́n kàn ń ranjú mọ́ mi ń bí. It is a pity ẹ bó ni. Life goals mi wà níbẹ̀ látàárọ̀ ẹ̀ complete ẹ̀. Ṣé ìlà fẹ́ máa ti? Hello. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé tí èèyàn bá nílò ìrànlọ́wọ́ báyìí ọ̀nà olèyàn lè gbà torí èmi tẹ́ ń wò yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ báyìí tó bá yẹ pé ẹ lè gbà mí láì kí n switch camera mi I'm very very sick right now and I need little help. Irú ìrànlọ́wọ́ wo? Ara mi ò yá ni ara mi ò yá bí mo ṣe wà yìí wọ́n discharge mi torí mi ò rówó hospital san complete nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn yes sir so ara mi ò bí mo ṣe wà yára mi sá. Kí ló ṣe yín gangan tára yín ò fi yá? Ok nǹkan méjì ló ń ṣe mí typhoid and malaria wọ́n ti treat yẹn so wọ́n wá ní pé immune system mi náà ti dáhùn pé mo máa ní láti ṣe further test mo dẹ̀ máa ní láti ra àwọn oògùn kankan nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Mi ò níyàwó mo tí màá rí single ní mi. Ẹ ní ìyá ẹ ní bàbá? Mo níyà mo ní bàbá. Ṣé ẹ ní ìyá? Mo níyà mo ní bàbá tó máa kábílù mi ò ní máa béèrè online. Ok ní báyìí nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí wípé ara yín ò dá ẹ̀dẹ̀ ní ìdòwò tẹ́fẹ́ fi treat ara yín àbí? Bẹ́ẹ̀ni sà. Ó yá ẹ ó pù kámẹ́rà yín ká wò yín ná bóyá ojú yín jọ tẹ́ńtàrà ò yá bóyá kẹfẹ́ wá gbá àwọn èèyàn mi. Mi ò lè parọ́ irú ẹ̀ sà Ọlọ́run ní jẹ́ kí n parọ́ ara tí ò ní wọ́n máa mọ́ra mi ẹ wò náà. Tẹ bá rí ṣé ẹ gbóyin sẹ́nu ni? No sir. Olórin ni mí. No olórin ni mí. Mi ò lè dúró síwájú fan torí ẹ̀ lórí ṣe mú mi báyìí. Mi ò lè dúró síwájú fan. Wéètì tírun yìí máa gbé ó lè fa ẹ̀jẹ̀ ríru kírun yìí. No sir. Mo lè brand mi lásán lélẹ́yìí. Èló lẹ wá nídìí gangan báyìí tẹ́ fẹ́ fi lọ treat ara yín gangan? 40,000 ni mo need. 40,000. Bọ̀ iye kí anybody bá lágbára wọ́n lè fi ràn mí lọ́wọ́ nínú ẹ̀. Bẹ́ẹ̀ sì wà báyìí tí níyàwó rárá? Mi ò tí níyàwó mi ò sì máa rí o. Ó mà ṣe o ogun ìdílé ni kì í ṣẹjọ́ yín. Ẹ pé account number yín. Ok 8139. Ẹ kọ́kọ́ ẹ pé phone number yín. Ok phone number mi 081 39 430 130 ẹ jẹ́ kí n tún pè
081 39 43 01 30. Ó yá pé account number yín. Òun náà ni ó pè ní Kọ́ọ̀lù ti wọlé bẹ́ẹ̀ yẹn, ẹ dì í mú. Ẹ kálẹ̀, ẹ kọ́lẹ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè tí? Ọba wọn ará mi ò yá ní ogun bèlúbèlú ló ṣẹlẹ̀ tí wọ́n bá fẹ́ kí ọ̀bí ògùn ènìyàn lè lò sí sà. Ok, ọ̀fun ẹ wú àbí? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà, kò wú bọ̀ ó dùn mí inú bí pé kọ̀kọ́ wà nínú ẹ̀. Ok, ẹ wá nídìí ogun tẹ́lẹ̀ lọ sí. Bèlúbèlú náà dẹ̀ pé ó máa ń wàhálà mi gan. Ẹ lọ mú ìtọ̀ aláboyún. Ẹ bá ti mú ìtọ̀ aláboyún máa lọ. Hello. Ẹ kálẹ́ sà. Ẹ double tap. Ẹ káàbọ̀. Good evening sir. Kí ni ìbéèrè yín? Sir. What is your question? Do you have any question? No, mo ní question. Okay, kàn wá kí wa ni. Yes. God bless you. Kì í ṣèyàn, èní ò kì í sọjọ́ èèyàn. Ọjọ́ èèyàn ọ̀tọ̀ ni. Ẹ double tap pa. Hello ọba. Kí ni ìbéèrè yín? Mi ò ní béèrè ṣé ìlú kan tó lọ lọ́ọ̀láì ní ìlú dáhùn. Àràpá pẹ̀lú wa àti nǹkan tó lọ kí n tèmi pẹ̀lú ìgbésí ayé yín. Wetin concern mi bá ti nǹkan tó lọ. Ẹ bó ni. Ó yá sáì complete ẹ bẹ́ẹ̀ yẹn ó ti lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ bó ni. Kí ni ìbéèrè yín bẹ́ẹ̀ yẹn? Wait again. Mi ní ìbéèrè bùkún ní kínkín náà lẹ́wà. Ọlọ́run á kí yín. Èṣù gan kí yín, gbogbo á kí yín. Èmi ráyè. Adékẹ́ bèrè ẹ̀ ń kí mi. Kíkí sápá kí ni tèmi pẹ̀lú gbogbo ẹ̀. Hello. Kí ni ìbéèrè yín? Mo fẹ́ sọ pé ìyàwó mélòó lẹ ní. For now mo ti ní 371 mo wà báyìí. Ṣé mi dẹ̀ lè gbórí wọlé bẹ́ẹ̀? Àyè wà náà tẹ́ bá ti lówó lọ́wọ́. Mo lówó díẹ̀. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Ọmọ Èrúwà ni mí. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí báyìí? Mo ń sọ̀rọ̀ ní Canada. Oh God man, ṣé ẹ ti follow mi? Mo ti follow yín back báyìí. Mi ti follow yín sir. Ṣé ẹ ní WhatsApp number mi? Bẹ́ẹ̀ni sir. Ẹ ní WhatsApp number mi? No, àtọ̀ mi ní. Ó yá sáà mo bá ròyìn kí sáà pè fún yín lọ́wọ́ kan ká sáà pàdé lẹ́yìn sí. Okay. Ìgbà wo lẹ máa padà sí Nàìjíríà? Mi máa wá ní December. Ṣé a lè máa ṣe kámẹ́rà dàn kó tó dìgbà yẹn? Mo lè máa pè yín pẹ̀lú fídíò. No problem. Ó yá mú fóònù yẹn mú. Ṣé àwọn ìyàwó yín ò ní sọ̀rọ̀ pé mò ń pè yín? Kí ni ti yín pẹ̀lú ìyàwó mi? Kí ni ti èmi àtẹ̀yìn àjọ ní business? Kò sí lè Because dúkọ̀ mo máa ń yín. jowó gan ni o. Ok, ẹ ti fẹ́ máa jowó àwọn tẹ́ bá ń lé àbí? Èmi máa ń jowó. Kí n lé wọn dànù fún yín? Wọ́n á wà lẹ́gbẹ̀ẹ́ kan, èmi náà máa wà níbì kan ni o. Ṣé ẹ máa dúró sáàyè yín àbẹ́fẹ́ wá jowú níbí? Ṣé ẹ fẹ́ wá gbádùn mi àbẹ́fẹ́ wá jowú? Ẹ tètè sọ̀rọ̀ Ṣé ilé wá sílé mi kájọ máa gbé sọ́dọ̀ mi? Ẹ lè wà lọ́dọ̀ mi fún a month tí mo máa lò. Ṣé ní Nàìjíríà? Yes. Bó fẹ́ lóṣù mẹ́fà máa jọ wà nílé ẹni. Ṣé kí ni tèmi? Mi ò mà rán anybody ẹni tó bá bà fún mi ló mú mà rí. Woman yóò mọ̀ mí dára. Gbogbo àwọn madam tó máa wá sí Lẹ́kì wọ́n máa ń kámpù mi oṣù kan. Èmi oṣù kan bọ̀ mi ò wálé. Ó yẹ fún mi ní nọ́mbà yín. 081. Okay. 34. Okay. 27. Okay. 67. Okay. 56. Okay. Mi máa pè yín. Ẹ má pè ẹ kàn send voice message wípé torí mo fẹ́ kọ́ gbóhùn yín because àwọn elébi kan náà wọ́n lè fẹ́ wá kí wọ́n fẹ́ kí n máa dó wọn tí wọ́n rí sí wọ́n fẹ́ DM mi but ẹ máa send voice message sí mi ẹ dẹ̀ máa send picture yẹn sí mi màá lè mọ̀ pé ẹ̀yin lè bá mi sọ̀rọ̀ kí tó fún yín lésì o. Kí lorúkọ yín? King Solomon ọba àgbáyé worldwide. Ọba tí ẹ ní yé orí mi sọ̀rọ̀ mo fọ́ba. Holy center ẹ lọ máa jẹ yẹn lọ so bó ṣe lọ nìyẹn o
Aramada ó ti lọ bẹ́ẹ̀. So Anike double tap kẹgbẹ́ láìkì dé 1,000. Oh God, man. Hello. Hello, ọba Solomon. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín ká mi? Ìbéèrè mi ikùn ń ro mí o, kí ni màá lò síkùn tó bá ń ro mí? Ẹni ìkùn ń ro yín àbí kí lẹ sọ? Bẹ́ẹ̀ ni ẹkùn ń ro mí, kí ni mo máa lò sí? Ẹ lọ mọ ìtọ̀ alábùké. Ìtọ̀ alábùké sí ẹ̀ lọ́gbìn. Ìtọ̀ abúké ló lè ṣe ìtọ̀ abúké. Ikùn ní ròyìn mọ́. Hello, ọba. Let's go see. Hello. Ọba Solomon. Kí ni ìbéèrè tí yín? Ẹ kúrọ̀lẹ́ o. Ṣé ẹ ní ìbéèrè? Mi ní ìbéèrè, mo kàn fẹ́ gbóhùn. Wà á máa lọ, kò sáyé ẹjọ́ níbí. Ẹ tó bá ní question nìkan la bá ń dì, a kì í bá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ dì. Question nìkan. Bravo. Hello, ọba ẹ kálẹ́ o. Kí ni ìbéèrè yín bẹ́ẹ̀? Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kálẹ́ sà, ìbéèrè mi. Mo ní ìbéèrè. Ó yá ìbéèrè question yẹn. Question mi ni wípé kí ló dé tẹ́ fi máa ń búyàn lórí TikTok? Lọ bèrè lọ gọ́ọ̀gù. Rádaràda. Àti ẹ̀rù pé bóyá ní question gidi ni. Kí ló tí mo fi máa ń bú ènìyàn? Kí ni tiẹ̀? Wọ́n bú ẹni. Àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Tó bá rí ọ̀rọ̀ sọ má wá sókè mọ́. Máa gbọ́ bí àwọn ẹ̀fọn ṣe ń kọrin. Wọ́n ń kọrin ògo ògo. Kí ló dé? Ṣé aago méje ti lù? Kí ló ṣẹlẹ̀? 7:03. Wá. Àwọn tí wọ́n gbé wọlé wọn ní question gidi. Lawan, God bless you, Joe. Hello. Hello, ọba. Ẹ káàbọ̀. Question mi ni pé kí ló dé tí àwọn Yorùbá tó ń fi ìṣẹ̀ṣe sílẹ̀ tó lọ ń worship nǹkan tí ò ń ṣe tiwọn? Mo fẹ́ mọ̀ tòye díẹ̀. Ìdí tí àwọn Yorùbá fi ẹ̀sìn wọn sílẹ̀. Ẹ mọ̀ pé Yorùbá pọ̀. Okay. Àwọn Yorùbá kan wà ọmọ Bàtálá, àwọn kan wà ọmọ Odùduwà. Okay. Àwọn ọmọ Odùduwà ló fi ẹ̀sìn wọn sílẹ̀. Àwọn ọmọ Odùduwà ló lọ ń sí ẹ̀sìn míì. Àwọn ọmọ Bàtálá ìbílẹ̀ ni wọ́n 24 hours. Okay. Another one ni pé kí ló dé tí àwọn òyìnbó tí wọ́n wá gba gbogbo nǹkan tí ó wà lọ́wọ́ wa tó wá pẹ́ ká tó realize pé olè náà wá jà wá táwa fi wá ń lò against wọn sìn, kí ló fà á? Torí a ò lóye ni. Kábíyèsí Ọlọ́run. A lóye. Ẹ ti dáhùn question mi. God bless you all. Amen. Àìlóye ni. Tó bá pa lóye. Ṣé ẹ máa ń wáṣọ gidi wá sá? Tẹ bá fẹ́ ṣe náà yẹn. Ṣé ẹ máa ń ẹ̀yẹ̀ kí n wáṣọ gidi? Ẹ̀yẹ̀ kí n wọ trọ́sà. Ìkan tí ẹ̀fọn máa ṣe sí yín lára. Tàbá lè sọ pé kán lo inú ilé. Tàbá lè sọ pé kán lo inú ilé níbẹ̀ wọ́n máa sùn ni. Inú ilé bu. Ṣé ní yàrá yẹn? Kàbí ẹ̀fọn náà máa wà níbẹ̀ ni. Nínú yàrá yẹn. Ilé ẹ̀fọn gangan níbẹ̀. Bọ̀kọ́ tó wáyé ìbílẹ̀ ẹ̀fọn òdè wá pọ̀ bẹ́ẹ̀ gbá yẹn tẹ́lẹ̀. Ká sọ bẹ́ẹ̀ pé kò pọ̀. Àbí ìyá ni ò jẹ́ kó mọ̀ lára. Àbí ìyá ti bá ẹ lára jọ nígbà yẹn. Ò jẹ́ kó mọ̀ pé ẹ̀fọn wà. So kí la máa ṣe báyìí sí ọ̀rọ̀ ẹ̀fọn yìí?
ṣé ẹ máa lọ máa dáná Akíntọ́lá ni. Ẹ̀fọn mosquito net ṣé wọ́n máa sùn sínú ẹ̀ ní àbá àwọn ọ̀dọ́ fẹ́ ṣe. ṣé níta àbí sínú ilé. níbo ló gbà wá. kí ló pa. máa wo bẹ́ẹ̀ fọ́ ṣe kọrin. Hello. Hello, Ọba Solomon, ẹ kálẹ́. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Àní mo ní ìbéèrè méjì ni. Ó yá ìbéèrè. Àkọ́kọ́ ni pé wọ́n ní èèyàn ò gbọ́dọ̀ sin kí lorúkọ ẹ̀ kéèyàn tún máa sin mámọ́nì. Mámọ́nì dẹ̀kẹ̀rẹ̀ ó dẹ̀ dúró fún bíi pé kéèyàn máa ṣe bíi àwo. Àǹdẹ́ lórí bíi right up yín bẹ́ẹ̀ ṣe kọ́ ṣé kò mean tí Bíbélì sọ àbí tánà Christian sọ pé a gbọ́dọ̀ ṣe kí lorúkọ ẹ̀ ká tún máa sin mámọ́nì ṣé kìí ṣe pé bóyá bíi ifá nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kíní ṣé kìí ṣe òun ni mámọ́nì tí wọ́n ń sọ nínú Bible ìyẹn ìkíní. It's okay ẹ jẹ́ kí n kọ́kọ́ dáhùn number 1 yẹn. Owó tó ń ná ní Nàìjíríà ṣé Jésù náà yá sí ni. Kò ń ṣe Jésù. Anybody tó bá ti ná owó yẹn ti sin mámọ́nì. Ṣé gbà bẹ́ẹ̀? Ṣé pé ẹni tó bá ti ná owó kí lorúkọ ẹ̀ sọ ti sin mámọ́nì nìyẹn. Ẹni tó bá ti ná owó tí kì í ṣe àwòrán Jésù náà yá sí mámọ́nì. Mámọ́nì ó fẹ́ dàbí bíi level ẹbọ ni bíi level ẹbọ but owó yàtọ̀ sí. Kò sí ìlú yàtọ̀ because ẹ bá lówó lọ́wọ́ ẹ lè lóyàwó níyàwó ẹ bá lówó lọ́wọ́ ẹ lè dára tó bá wù ní ẹbí so kò sí nǹkan tí owó fi yàtọ̀ sí òòṣà. Ok ìyẹn ìkíní Ọba Solomon ẹlẹ́ẹ̀kejì òun ni pé irú ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yìí tí babaláwo bá wá as bẹ́ẹ̀ ṣe dúró as Christian tẹ́lẹ̀ tí babaláwo bá wá tán máa náà fẹ́ fẹ́ ọmọ yín níyàwó ṣé ẹ lè gbà fún ẹ lè fún ọmọ yín ní. Babaláwo lè fọ́mọ mi àfáà lè fọ́mọ mi Kristẹni lè fọ́mọ mi. Ok ìbéèrè tí fẹ́ béèrè ní Ọba Solomon ẹ ṣe gan. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo tẹ̀ fẹ́ béèrè question kan ni. Question ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni pé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n máa ń sọ wípé ọ̀run wà. Ìgbà ẹ̀dẹ̀ ilé kò tí ì sí rocket tó máa ń lọ sí space. A máa wí pé ọ̀run wà lókè. So nísìnyí tó jẹ́ pé wọ́n ti discover pé okay pé we are just in one planet. Ṣé gẹ́ pé there are other planets too. So wọ́n fẹ́ sọ ní pé ṣé truly ni pé ọ̀run wà wípé ibo wà ni ọ̀run yẹn wà. No, be a get question to February. Ẹni tó bá débẹ̀ ló lè sọ. Okay. Gbogbo ẹni tó bá wà láyé tó bá kàn sọ wọn kàn parọ́ ni. Okay, sir. Ẹ ṣé gan, sir. God bless you. Yes, sir. Àwọn èèyàn wọn yóò double tap. Wọn ò double tap. You don't double tap at all. Ẹ ò double tap. Hello. Hello.
ṣé gbogbo àwọn téèyàn ń gbé wọlé wọn ò ní dátà? Hello. Hello ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kálẹ́ o. Kí ni ìyàtọ̀ ìṣẹ̀ṣe pẹ̀lú Kristẹni? Ìṣẹ̀ṣe jẹ́ àṣà àti ìṣe. Kristẹni jẹ́ ẹ̀sìn. Kristẹni jẹ́ ẹ̀sìn, ìṣẹ̀ṣe jẹ́ àṣà. Bẹ́ẹ̀ni. Kí ni ìyàtọ̀ Ṣàngó pẹ̀lú Ọbàtálá? Ọbàtálá aláṣọ funfun, Ṣàngó ń yọ iná. Okay, thank you. Ẹ̀yin yẹn wọ̀nyí ẹ̀ double tap. So o máa fún wọn lówó wọn lénìí. Béèrè lọ́wọ́ wọn o. Ṣé gbogbo àwọn tó wọlé síbi wọn ò ní dátà ni? Hello. Hello, ẹ kálẹ́. Káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ kú iṣẹ́ Olúwa. Iṣẹ́ ẹ̀sùn lèmi máa ń ṣe. Iṣẹ́ èṣù lẹ́ ń ṣe. Iṣẹ́ èṣù lórúkọ Jésù. Kí ni ìbéèrè yín? Time is going. Ìbéèrè mi ni pé ṣé ẹ gbàgbọ́ pé ọ̀run àpáàdì wà àbí kò sí? Ó dijọ́ ti bá rẹ́ni tó ti lọ síbẹ̀ wá kí tó gbàgbọ́. Alákọ̀ọ́kọ́. Ó dìgbà tí bá tó rẹ́ni tó lọ síbẹ̀ wá. Ó dijọ́ ti bá rí ẹni tó lọ síbẹ̀ wá àtijọba ọ̀run àti ọ̀pá ìdì kí tó gbàgbọ́. Bọ̀ṣẹ̀ mọ̀ pé ṣó wà nínú Bíbélì? Pé ọ̀run àpáàdì hellfire. Àwọn tí ò tó mi ló kọ Bíbélì náà. Bọ̀ṣẹ̀ gbàgbọ́ pé nípa nǹkan táwọn tí ò tó yín ẹ kọ. Mi ò gbàgbọ́ nínú ẹ̀. Ẹ gbàgbọ́ nínú ẹ̀? Ẹ gbàgbọ́ nínú Bíbélì náà? I don't believe in any Bible. Okay, sir. All right, sir. Ẹ ṣeun gan. Ìyá Abigail tó máa jáde lọ dáhùn lóhùn àwọn wíńdò tó sílẹ̀ ẹ̀fọn máa rọ́ wọlé ni o. Má jẹ́ kí sí kó ti gbogbo wíńdò yìí gbogbo wíńdò kíṣìnì kó wà ní títì pa. Màá tí mo sì ń gbé nǹkan níbẹ̀. Hello. Hello Tèmídayọ̀. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo kàn ní kínkín yín ni o. Ṣé ẹ ti marry? Single ni mí o. Mo ní ìjọkọ o. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ogun State. Sáà àdìbò lógún. Ìkẹ́nnẹ́. Òkè níbo ni Ìkẹ́nnẹ́ wà? Ọ̀nà ibo ló wà? After Ṣàgámù. Ṣé ẹ lè wá sọ́dọ̀ mi lọ́la?
ẹ sọ̀rọ̀ time is going wait and get mo kàn láì kíkọ́ tó sẹ́yìn lẹ́ni ìdí yìí. èmi ni o ọlọ́run ló fún mi o mi ì ṣe o. ok ṣé máa fẹ́ mi. ẹ bá mi wò kọ ẹ̀yin ti má rìn náà. kí ni tèmi pẹ̀lú mari wetin kò sáyé bá ma ṣé wọ́n tẹ ṣé ayé ìsinmi mari ẹ pẹ̀lẹ́ o ẹ lọ sí kọ̀ǹdẹ̀ nígbà yẹn ẹ má jára yín mo kàn ní kí tún ayé ẹ ṣe díẹ̀ ká tọ́jú ẹ díẹ̀ ni tó bá dẹ̀ mọ̀ pé ò ní díẹ̀ ká má pàdé mọ́ mi ò ráyè sẹ̀pẹ̀tẹ́ bò tó máa fẹ́ mi àbí ò fẹ́ mi ò ní mo fẹ́ fẹ́ ẹ sílé kákànjọ ṣe boyfriend and girlfriend fóṣù 6 péré ni. oṣù 6 ẹ ṣọ. after 6 months so ẹ lọ fẹ́ lòmíì. kò sí wàhálà mo wà pẹ̀lú yín. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fún àyìn ilẹ̀ ṣe fún àyìn ni tẹ́ bá lọ débí face to face tẹ́ bá fún àyìn máa lé yín dànù ni o sẹ́yìn ilẹ̀ wà ní profile picture. bí mo ṣe rí nìyẹn o. ẹ sí kámẹ́rà yẹn ká wo ojú yín. àbí ẹ ò tí ì pé 1000 ẹ ti kọjá 1000. hello. ó dàá pé o sì ń bí máa já ìdànù ni o tó bá ti rẹ́dì kó wọ díẹ̀ mi wá. kí la tún lè gbọ́ àtúrì kan mi gbọ́. no ẹ ti sọ̀rọ̀ díẹ̀ nìyẹn tán fún mi ni torí mo ní questions púpọ̀ lórí ẹ̀ sọ. ẹ má béèrè mo ní mi ò kí ṣe DNA mi I don't have time for DNA. kò wà advisable àbí àti ṣe. mi ò sọ pé kò wà ẹni tó bá nígbàgbọ́ nínú ẹ̀kọ́ lọ́mọ àti òmù. okay. A double tap. Time is going. àtọmọ ọlọ́mọ àtọmọ ẹni kọ́ lọ́ọ́ má fi kankan wọ́n ni àbí. That is all. Yeah, daddy wọ́n ti pick mi wàhálà máa change profile mi fún bàbá yìí mi náà máa lọ gbé di lásán síbẹ̀. Ọba Solomon ẹ kálẹ́ sà o. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Èmi láìkì yín ni mo fẹ́ fẹ́ yín. Ẹ sí kámẹ́rà yín kí wojú yín first. Tòdí bá ṣe kámẹ́rà yìí lè fẹ́ bí mo ṣe rí náà ní pics mi. Báwo mo ti fẹ́ mọ̀ àìmọye ẹni tó make up ní pics tó jẹ́ wípé ojú ẹ̀rí ṣùkùṣùkù lójú ayé. Ẹ má wọ̀rí tí n bá ti DM yín ẹ má máa rí kámẹ́rà mi dáadáa. Ẹ ọ̀yá DM mi bẹ́ẹ̀ yẹn sí o mo ti follow ẹ padà. Ọba question. Bọ̀ nọ́mbà kí ni mo máa wà sá? Ẹ̀rọ ayé ẹjọ́ níbí yìí o. Ọba mo ní question ni sà dádì. Kí ni ìbéèrè yín mà? Ìbéèrè mi sà ọmọ yín mà lè mi. Ìbéèrè mi ni pé wọ́n sọ pé ẹni rere wọn kì í pẹ́ láyé ṣẹlẹ̀ expansion tẹ̀ jù. Ẹni rere tí ò bá jára ẹ̀ lé òkè ń pẹ́ láyé. Àwọn tó bá ti ń ṣe oore àṣejù wọn kì í pẹ́ láyé. Àwọn tó bá ti ń jà fún ènìyàn àjàjù wọn kì í pẹ́ láyé. Because stressing tó máa wà lórí wọn máa ti pọ̀ jù. So ẹni rere tí ò bá ti já ara ẹ̀ tí ò bá ti ṣe oore ẹ̀ níwọ̀n tó wọ̀n sí kó fight fáwọn èèyàn níwọ̀n tó wọ̀n sí wọn ò lè pẹ́ láyé. Interesting. Ok, ẹ ṣe gan ni number 2 ẹ má bínú wọ́n sọ pé oore níwọ̀n ìyẹn tó ń kọ́ ṣé kan náà ni. Yà oore níwọ̀n so ẹni oore tẹ bá mọ̀ pé ẹ máa ṣe tẹ bá mọ̀ wípé ó máa padà kó bá yẹn má ṣe. God bless you sir ẹ ṣe gan ni. God bless you. Ẹ ṣe sir. ọba àbọ̀ ẹ máa ń ṣe oore náà ẹ máa ń fáwọn aláìní ní nǹkan. Mo máa ń ṣe oore but oore mi ní limit. Hello. Ọba ẹ kúrọ̀lẹ́. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. Ẹ jọ kí ló ń jẹ́ àkọsẹ̀jáyé àti ìpéyàn ní ògo. Àkọsẹ̀jáyé
nǹkan tí àwọn Yorùbá gbàgbọ́ pé àkọsẹ̀jáyé ni pé nǹkan téèyàn kọ látọ̀run wá. So but ògo lọ́dọ̀ ti tèmi ògo jẹ́ ẹ̀bùn ènìyàn. Ẹ̀bùn ènìyàn ló máa ń sọ ènìyàn di ológo. Nǹkan tèmi bá mọ̀. Ṣé àwọn pásítọ̀ àbí àfáà àbí babaláwo ṣọ́ lè mọ èèyàn tí ó ní ògo àbí èèyàn tí ò ní ògo? Ẹni tó ní ògo wọn ò nídìí kan lọ sí babaláwo ká tó mọ̀ pé wọ́n ní ògo. Ṣé ẹ̀dá lè paná ògo? Ẹni tó bá paná ògo ara ẹ̀ láyé máa ń paná ògo ẹ̀. Kábíyèsí. Kí ni èèyàn lè ṣe láti bo ògo èèyàn? Ẹni tó bá ń tijú, ìtìjú jẹ́ ọ̀tá fún ògo. For example, ọmọ mi wà ó mọ̀wé but àti kó sọ̀rọ̀ ní public wàhálà ni, a máa kà mọ́ àwọn lódò ni. So ẹlòmíì kẹ̀ ó fi too big. Àwọn ẹ̀bùn tó ní bóyá orin ló lè kọ́ tá bá ní kó wá kọrin á ní no. So ẹni tó bá pa ògo ara ẹ̀ láyé máa ń pa ògo ẹ̀. Béèyàn bá ní ògo èmi believe pé ògo ló ń jẹ́ talent. Ògo ló ń jẹ́ talent àti ẹ̀bùn. Béèyàn bá ní ògo yẹn tí ò bá fẹ́ báwo ni wọ́n ṣe lè protect ògo yẹn? Ó máa protect ẹ physically and spiritual. Okay. So ó dẹ̀ máa maintain ògo yẹn, ó dẹ̀ gbọ́dọ̀ wà lórí line ògo yẹn, kò gbọ́dọ̀ yà bàrà, kò gbọ́dọ̀ ṣe copy. Kábíyèsí. Ṣé ògùn lè mú ẹ tó wà nílùú òyìnbó? Kò sí ẹni tí oògùn ò mú, kò sí ẹni tí oògùn ò lè mú tí ẹnìyẹn bá gba oògùn láyè pé kó mú òun. Ìyẹn tó bá ní belief nínú oògùn yẹn. Kì í ṣe tó bá ní belief. Tí ó bá ń hùwà tó oògùn máa fi mú. Okay, tó yẹ pé ìwà ẹ̀ ò dáa sí àwọn ọmọ làkejì ẹ̀. Kì í ṣe kí wàá da sọ́mọ làkejì là ń sọ. From example now, bẹ́ẹ̀ ṣe wà yín nísìn ẹ wá sórí life ẹ promise mi ní 1 million. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ ní fún mi o. So mo wá wọ díẹ̀ mi wá pé 1 million yẹn dà. Ẹ wá ní sí bẹ́ẹ̀ ilẹ̀ promise mi irú ọ̀rọ̀ wo ni ẹ fi mí lẹ̀ kíníkan ó ké mi ò tiẹ̀ fún ẹ mọ́. Irú ẹ̀dá bẹ́ẹ̀ oògùn máa mú. Bẹ́ẹ̀ ni kì í dẹ̀ ṣe oògùn ló mú, ẹnu ẹ̀ ló mú. Because nǹkan tó fẹnu jẹ́jẹ́ yẹn bí ẹnìyẹn bá kàn lọ sa bó jẹ́ kándò ló lọ tàn máa ṣiṣẹ́ lára ènìyàn. Kábíyèsí ọjọ́ yẹn á dalẹ́ bàbá. Àṣẹ o. Ẹ ṣeun. Ṣé o sì ń béèrè question lọ ní ìyá tó yóò fẹ́? Ọba mi ò yóò fẹ́ mọ̀ náà. Hello Catherine. Hello woman. Ẹ káàbọ̀. Hello ọba. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ṣé ẹni tó ti lówó rí kí ló fà á tí wọn kì í lówó mọ́? Torí pé ó jọmọ nínàkúnà ni. Tí ò kí ń jẹ́ onínàkúnà ńkọ́? Nǹkan tí ó fà á tí ò ṣe onínàkúnà tó dẹ̀ fowó ẹ̀ ṣàánú tó dẹ̀ ṣe nǹkan gidi. Mọ̀ ń bọ̀. Ẹni tó lówó tí ò lówó mọ́ ìdí mẹ́ta ni. Ní kó jẹ́ ọmọ nínàkúnà, àbí kó jẹ́ ẹni tí ò ní plan, àbí kó jẹ́ ẹni tó believe pé bí owó yẹn ṣe wá ló máa wá. But méjì ni. Ní kó jẹ́ ọmọ nínàkúnà àbẹ́ni tí ò ní plan, because ẹni tó bá ní plan kò lè jẹ́ ever believe pé owó yẹn ṣe máa wá nìyẹn. So that is it. So téèyàn bá ń so oore tí oore yẹn tí kò dẹ̀ guide ibi tó máa ti máa wọlé. For example, ẹni tó ní 5 million account tí ò ní business kankan tó ń ṣe tó jẹ́ 5 million ẹnìkan ló wà lọ́wọ́ ẹ̀ tó invest ẹ̀ lórí ẹni tó wá lọ ń sórí 2 million tó lọ sórí 1 million ọmọdé nàkúnà ni. Ó dìde kó máa lè máa sórí 1 million 2 million 500,000 ó gbọ́dọ̀ rí wípé at least 5 million tó wà lọ́wọ́ òun yẹn at least ó ń generate 100,000 every day.
àbí 100,000 every 2 days. So that is it. Okay, sir. Ẹlẹ́ẹ̀kejì. Oh, sharp ó ti lọ nìyẹn. Wait and get. Tí wàá fẹ́ bá mi sọ̀rọ̀ wá sọ̀rọ̀ sharp ó ti lọ nìyẹn. Ẹ̀yin ènìyàn wọ̀nyí ẹ̀ ò double tap sẹ́. Ẹ ti jẹ́ kí life is slow. Hello. Hello, Alhaji. Ṣé ẹ ní ìbéèrè ni? Alhaji wa máa lọ. Ẹ double tap. Ọmọ mi tó bá rẹ́dà àti fẹ́ mi nísìnyí ọmọ mi kan wà níbi tó rẹ́dà àti fún ẹ ní 1 million naira. Light on. Hello. Ẹ káalẹ́ o. Káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ báwo ni èèyàn ti lè caution the way bó ṣe ń spend owó? Ẹni yẹn fúnra ẹ̀ ló máa pera ẹ̀ sáfìyèsí o. Kì í ṣe nǹkan téèyàn lè kọ́. Okay. So bí àwọn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé bí àwọn máa ń làkàlà bí àlàkàlà báwo ni irú àdúrà wo nìyẹn lè gbà so a lè stop. Àwọn babaláwo ló máa take over kínní. Àwọn babaláwo ló máa pè. Hello, excellent. Amina monam parankantan sampro. Kí ló dé? Kí ni ìbéèrè yín bẹ́ẹ̀ yẹn? Ẹ káalẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ṣé ẹni tó bá jẹ́ virgin ṣàrẹ̀ máa move. Ẹ tó bá jẹ́ virgin. Ara ẹ̀ ò kì í move o. Kí ló dé? Because battery tí òbó fi ń ré kò tíì sí nínú òbó ẹ̀. Empty òbó ló ní. Ọba mo tún fẹ́ béèrè ẹ ti bú mi rí ṣó dáa bẹ́ẹ̀. Bóyá a ti ṣe nǹkan tí ò yẹ kẹ́ ṣe. Ẹni kí n má bínú. Láì kí ni ó máa nílò tí mo fi bú yín mi ò kí sàdé bú ènìyàn. Mo ní ọba kí ló tẹ̀ ń bú gbogbo èèyàn ẹ dẹ̀ ní get out aṣẹ́wó burúkú. So now from example now ìgbà tí ẹ wọlé ní ìsìtẹ́ bá mi sọ̀rọ̀ ṣé mo bú yín ni. Irọ́. The way from example ṣe mo sọ fáwọn èèyàn wípé we are in the section of comment section question and answer ẹnìkan wá síbí ó wá sọ pé ẹ̀yà Abigail kọ́ Abigail máa ṣépè sọ ni you need to follow the instruction so that is it. Ẹ ṣé gan. God bless you. Ọba ìwọ tún ní bátìrì ṣé àárọ̀ ọkùnrin ní bátìrì yẹn wà ní. Kí ni? Ẹni bátìrì tí kíní máa fi ń ré kò tí ì sí lára ẹ̀ lára ò ṣe lè mú ṣé àtọ̀dọ̀ ọkùnrin ló ti máa ń gba bátìrì yẹn ni. Tí ọkùnrin ò bá dó obìnrin rí òbó ọ̀ lè rí because ìjọ tó kó bá ti wọ̀ ìjọ ẹni bátìrì wọ ní òbó yẹn tí òbó yẹn tẹ bá ṣàkíyèsí àwọn ọmọ kékeré yẹn wọn ò lè mọ̀ bóyá wọ́n ń dó kó bóyá wọn ò sì kò ní mínì sí wọn ó sì rí nìyẹn. Ẹ double tap. Hello. Kábíyèsí o. Ọba ìbéèrè mi ni wípé ṣé ó dáa kéèyàn máa fa igbó dóbò? When this question ó dáa fún àwọn kan ẹni tó bá nígbàgbọ́ nínú ẹ̀ ó lè máa ṣe bẹ́ẹ̀
because àwọn obìnrin kan náà ok ẹni tó láìpẹ́ bá ti ok àwọn obìnrin kan láì kéèyàn máa fa igbó dóbò dáadáa yeah. bọ ọba èmi máa ń fa igbó bí apẹ̀rẹ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ tí ń sìn yìí mo wá igbó yẹn gangan ló máa ń fa púpọ̀ gidi. hello. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ gbé láìkì yìí lọ sí 150 ẹ gbé láìkì lọ sí 150. hello. ọba. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo fẹ́ béèrè ṣé ṣe gbọ́ question mi sà. kí lẹ wí. mo ní ṣé oògùn owó ṣé ó rí. ọba ẹ káalẹ́ sà. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ̀ọ́ ẹ má bínú o mo fẹ́ béèrè pé àwọn wòlíì àbí àwọn oníṣẹ̀ṣe tó máa ń bóyá wọ́n lè sọ pé wọ́n rí nǹkan kan wọ́n fẹ́ báyàn ṣiṣẹ́ àwọn anìkọ́yàn send owó pé wọ́n fẹ́ báyàn ṣe wá padà ṣé anything wà tó as in is there anything like that ṣé òótọ́ náà ń sọ ni àbí wọ́n kàn fẹ́ gba owó èèyàn jẹ. ó depend. ẹlòmíì lè jẹ́ wípé òtítọ́ ẹlòmíì lè jẹ́ pé ó kàn lè jẹ́ pé ó fẹ́ gbá yín ó pín sọ́nà méjì. ok. but eléyìí tí bàbá yín bá ti rọ̀ mọ́ ní fẹ́ẹ́ sí. ok sir ó rí i pé wọ́n ń ṣiṣẹ́ fún yàn wọ́n ń fi àwọn kinní ẹ̀jẹ̀ wọ̀nyẹn ṣiṣẹ́ fún yàn. àná fẹ́ ra adìyẹ. wọ́n máa ẹ máa ní tó bá ti ra kán ṣe fídíò fún yín. ok all right thank you sir. ẹ̀kálẹ́sà o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo láìkí program yìí mò ń gbọ́ láti Dubai ní sa o. ok ọlọ́run bá wa láìkẹ́ yín náà o. we are here for only question and answered. Only question and answer, nothing more. Only question and answered. If you know that you don't have. Hello ọba o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. yẹ ọba mo ní ìbéèrè méjì ní o ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí tí ọwọ́ bá ń yàn kí ló já sí. ẹni ọwọ́ yún ènìyàn àbí. bẹ́ẹ̀ ni kí àtẹ́lẹwọ́ máa yúnyàn tí òsì ìgbà mi òsì á máa yúnyàn ìgbà mi ọ̀tún máa yúnyàn tí ọ̀tún bá yúnyàn kí ló já sí tó sì bá yúnyàn kí ló já sí. àpẹẹrẹ ìtọ̀ ṣúgà nìyẹn. ìtọ̀ ṣúgà kí lèèyàn á lè ṣe sí. ó máa lọ máa lo oògùn atẹ́gùn ni. ok all right all right. èmi èsùn láàárọ̀ yìí ọ̀pọ̀ àti ń jẹ́ látọpa. ọba kálẹ̀ o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ọba ṣé nǹkan kan wà tó ń pè ní oògùn àmúdó. ó wà. ok ẹ ṣé gan sà.
Ọba ẹ kálẹ́ sà. Ó yá ìbéèrè wo lẹ pẹ́ ní. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè question tí mo fẹ́ béèrè ni wípé àwọn tí wọ́n máa àwọn tí bí nǹkan tí woman yẹn béèrè lẹ́ǹkan àwọn tó máa ń ríran síyàn ó ṣe jẹ́ pé time tí èèyàn bá pè wọ́n àti téèyàn bá pè bí aládùúrà kan tó ń ṣe prayer fún yàn náà máa ń rí message síyàn ṣó possible kó jẹ́ pé àsìkò tó bá pè wọ́n sí dandan gbúdọ̀ rí message síyàn ni. Àwọn tó ń rí message yẹn náà ló lè dáhùn question. Okay sir. Ẹ ṣé sà. Tèmídayọ̀, open your camera. Hello. Tèmídayọ̀. Ẹ wá máa lọ. Ọlá K. Hello baba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káalẹ́ sà. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé bí Jesus ń sìn bó ṣe jẹ́ ẹni tó mú Kírísítẹ́nì wá, ta lẹni tó gbé ìṣẹ̀ṣe wá? Well, Jésù kọ́ ló mú Christianity wá. Jésù ti kó láyé kó tó dé pé Christianity dé. So but ẹni tó gbé ìṣẹ̀ṣe wá ní Ọ̀rúnmìlà. Ok, Ọ̀rúnmìlà gbé ìṣẹ̀ṣe wá. Kí ló dé tó orúkọ rẹ̀ jáde nínú Báíbù? Wọn ò tí ì bí Báíbù, àwọn tó kọ Bíbélì wọn ò tí ì bí wọn kó tó dé pé látìgbà tí Ọ̀rúnmìlà ti ń exist. Ṣé wọn pé ńgbà tí Jésù lọ, orúkọ rẹ̀ jáde nínú Quran? Wọ́n dárúkọ ẹnu Quran, àwọn prophet tó sì lọ yẹn bí irú. Àwọn ọmọ kéékèèké nìyẹn, ìjọ́ làwọn yẹn dé. Kò sẹ́ni tó lè rí rẹ́kọ̀dù Ọ̀rúnmìlà ṣe wípé ọdún báyìí ni Ọ̀rúnmìlà wá sáyé náà. Ọ̀rúnmìlà ti pẹ́, Ọbàtálá ti pẹ́. Gbogbo àwọn èsùn Ọbàtálá, ìkòkò bàbá ìsà, gbogbo àwọn yẹn ló ju Jésù tó ń ju àwọn ànábì tó wà yẹn lọ. Ṣé bí Ọlọ́run ló rán gbogbo náà wá sáyé bẹ́ẹ̀ yẹn? So àwọn kan ń sìn, àwọn kan sọ wípé ẹ̀sìn báyìí Mùsùlùmí ní ká tẹ̀lé, àwọn kan wí Kírísítẹ́nì ní ká tẹ̀lé. So àwọn tó tẹ̀lé Ọ̀rúnmìlà yẹn wọ́n ní rọrùn wọ̀ àbí? Àwa gan àmọ́ ọkọ tó jẹ́ ọ̀run. Ẹ̀yin tẹ́ bá ń ṣe Kìrìsìtẹ́nì tẹ́ ṣe Mùsùlùmí náà lẹ́ ń lọ sọ́run, àwa lọ sọ́run. Ok, ẹ ṣe ìbéèrè mi yẹn. A ní kẹ́ double tap. A lọ bí kankan, ọ̀dọ̀ ẹ̀kan là ń lọ. Kálẹ̀ o. Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káalẹ́ sà. Ìbéèrè mi ni pé lórí ọjọ́ ọmọlúwàbí ni ìbéèrè mi dáwọ́ lé. Mo introduce wọn séèyàn tó bá ti sọ fún wọn, ọmọ ní pé kọ́ ṣẹ́ faná. Wọ́n ẹ̀ tó máa ń sọ bẹ́ẹ̀ yẹn fún àwọn èèyàn.
ẹni tí kọ́ ò ṣe béèrè béèrè kí ni wọ́n ẹni wá tí ò fún ṣe solution. ẹni tí ò ṣe testing báwo ló ṣe fẹ́ mọ solution. ẹni no tí ara nǹkan tó sọ ni pé wọ́n ti consult ẹni tí ẹ ara gbọ́ mi ọba ọba ẹ gbọ́ mi wọ́n ti consult tó bá ti wá consult ọmọ nígbẹ́ kọ́ ṣẹ́ faná àwọn èèyàn dẹ̀ fẹ́ kọ́ ọkọ̀ fẹ́ wá solution ọ̀dọ̀ tí wọ́n ni tó dé mi sọ pé ọ̀dọ̀ tí ní solution ni. ṣé ẹ̀yin mọ̀ bóyá nǹkan tó ń rí lójú fáànù yẹn gbẹ́fẹ́ nìyẹn lọ tẹ́ fáànù. ẹ pé wọ́n sí nàìjíríà àwọn tó mọ ní kó máa wá sọ́dọ̀ yín wọ́n sí nàìjíríà báwo ló jẹ́ ṣiṣẹ́ fa. tó bá ní kán ṣe fákèsè dandan kán ṣe wọ́n lè ṣe wọ́n dẹ̀ lè má ṣe kì í ṣe dandan náà. ok dẹni kejì tó bá ti wá pé tó ti consult tó fẹ́ béèrè àwọn nǹkan míì lọ́wọ́ wọn kì í gbé kọ́ lọ́ba ẹ bá ṣàlàyé fún wọn kó máa gbé ọkọ̀ drop voice note. ẹ mọye èèyàn tí wọ́n ń dá lóhùn ni tí ẹ bá fẹ́ ẹni tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ máa drop voice message ni wọn ò lè gbé kọ́. ok mo ti gbọ́ ọba alright ọba ṣe. ẹ mọye àwọn èèyàn tó ń dá lóhùn ni àwọn babaláwo yẹn try gan ẹ bá fẹ́ bá wọn sọ anything ẹ máa drop voice message anytime tó bá dọ́dọ̀ ẹ wọ́n máa dá yín lóhùn. gbogbo ẹni tí mo gbé wọlé báyìí ẹ kàn ń róòlù ni. ọba èmi ò róòlù o ṣé mi róò ní sà ọba ṣé mo róòlù. wọ́n dáa pé àwọn yẹn ò ní dátà. ọba ìwé orin wo lẹ máa ń lò ní ṣọ́ọ̀ṣì yìí. ọba kásán ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣé diabetes yìí ṣé ó ní oògùn. diabetes ti lóògùn náà. mi ò mọ̀ mo ṣe ń béèrè. ẹ lọ sí YouTube ẹ máa rí oògùn ẹ níbi àti júwe ẹ síbẹ̀. ṣé ní YouTube yín. bẹ́ẹ̀ni ọba Solomon Àgbáyé 1 so kẹ́ subscribe síbẹ̀ máa rí oògùn ìtọ̀ ṣúgà tó dájú ń bẹ. all right okay so mo dẹ̀ lè order ẹ̀ because US lè mi wà. ẹ ní òun nǹkan tẹ̀lé fúnra yín ṣe lọ́hùn ni kì í ṣe kan tó le. okay. oògùn ìtọ̀ ṣúgà tó tẹ bá ti dé YouTube mi tẹ bá ti subscribe ẹ máa Google oògùn ìtọ̀ ṣúgà tó dájú wọ́n máa gbé wá. all right ó dẹ̀ máa cure. lọ́wọ́ kan. ẹ ṣé gan máa ṣe báyìí ẹ ṣé mo dúpẹ́ mo gbádùn yín gan ẹ ṣé. bó o lọ sí YouTube mi tí o bá subscribe tó bá lọ sí oògùn yẹn kò ní ṣiṣẹ́ fún ẹ tó bá lọ kàn gbọ́ oògùn yẹn nìkan tí o subscribe kò lè ṣiṣẹ́ àṣẹ ti gún bẹ́ẹ̀ yẹn Ìbàdàn jàǹfààní ó yẹ kí fúnra mi ṣe kí n máa ta fún yín ni bọ̀ mo fún yín kẹ́lẹ́ ò lè máa jàǹfààní ẹ̀ tó bá lọ sí YouTube mi ọba Solomon Àgbáyé 1 òun lórúkọ YouTube mi ọba Solomon Àgbáyé 1 tó bá ti débẹ̀ wá subscribe wá ṣáàṣì oògùn ìtọ̀ ṣúgà tó dájú wọ́n máa gbé wá. tó bá lọ sí tí o bá ti subscribe kò ní jẹ́ tó ṣẹ́gun tó bá dẹ̀ ti jẹ́ fún ẹ tó bá padà wá sọjọ́ wo tó lùgbàdì ayé. ọba ẹ kálẹ́ sà
Ẹ káàbọ̀ o, kí ni ìbéèrè yín o? Yes, sir. Ẹ̀yin èèyàn yá yín kẹ́ ẹ double tap ká lè gbọ́ra wa yé ẹ double tap.